mo gbọ́ pé olùtọ́sẹ̀ mẹ́ta nílùú Saudi lọ́rọ̀ fọ́ṣọ kọjá yìí. nígbà tí mi ò gbẹ́ni dání owó làbúrò lọ́sùn sọ́hùn àti pé lè ṣe ájì mọ̀sùrù ni mo tẹ̀lé lọ sí ìrìn àjò ájì mi. ọ̀sẹ̀ mẹ́ta fún ṣe hajj ṣíṣe yín pé sá. ó pe o tún lé torí pé ọjọ́ márùn-ún péré ni ṣe hajj èyí tó kù ziyara la fi ṣe. gbogbo tí Kùránì àti àdìsá ní buwa Muhammad sallallahu alayhi wa sallam mẹ́nu bà lágbìyànjú. torí hajj pẹ̀lú sunna ló jẹ́ Amir Kọ̀bọ́rọ̀dín Àjàlá lógún. ibùgbé tó dára ìtọ́jú tó péye wá sí àtìgbàdégbà látẹnu àwọn afáà tó dáńtọ́. wò ó kò sáyé àǹkà tíkẹ̀ fọlọ́ngbò nílé ṣe hajj mọ̀sùrù ṣe hajj pẹ̀lú sunna ni. nígbà wo ni fọ́ọ̀mù gbígbà máa bẹ̀rẹ̀. fọ́ọ̀mù wọn ti wà ń tà kẹ̀tíkẹ̀tí làwọn èèyàn ń gbà 14th November sí 27 November ní umrah ní oṣù Rabiul Awwal tá a gbéra umrah ní oṣù Ramadan ní 21st May sí June 4 2019 ọjọ́ kìíní oṣù kẹjọ sí ọjọ́ kejìdínlógún oṣù kẹjọ ọdún 2019 ìrìnàjò àjò ọ̀tẹ̀ yìí máa wáyé 24 Tokunbo Street Lagos Island làwọn èèyàn ti ń gba fọ́ọ̀mù fún àlàyé ẹ pé 08023364653 tàbí 09095604931 Haji Mọ̀sùrù ẹni tó mọ̀nà ló yẹ ká tẹ̀lé. A'udhu billahi minash shaitani rajim. Bismillahir rahmanir rahim. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Akẹ́yìn ọmọ ìyá wa nínú ẹ̀sìn káàkiri gbogbo àgbáńlá ayé. Ìkẹ́ Ọlọ́run, ọlá Ọlọ́run, orí àjẹjẹtọ́ Ọlọ́run kó máa bá ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Kíkẹ́ Ọlọ́run máa bá wọn ará ilé ànábì. Kó tún máa bá wọn sàbí ànábì àti gbogbo ẹni tó gbà fánábì wa Muhammad tó tún tẹ̀lé títí dijọ́ kẹyìn Allahumma àmín. Ẹ̀yin tẹ́ ń pè torí mo ti ráwọn èèyàn tó ń pè mí ẹ má bínú torí Ọlọ́run mi ò gbé kọ́ọ̀lù anybody. Ohun tó fà á ni pé à ń tẹ̀ láti connect mọ́ àfáwà Abdul Hakeem ní ìlú wọn nẹ́tíwọ́ọ̀kì ibẹ̀ wá dá. Ohun tó fà àwọn tó dì wá mú nìyẹn tí ó jẹ́ ká tètè bẹ̀rẹ̀ prógrámù kọ́lọ̀ bàbá ṣe ìṣàánú wa torí mo ti rí àwọn tó ń dì tó ti pè mí kí ló ń ṣẹlẹ̀ nẹ́tíwọ́ọ̀kì wọn ni ò dá níbẹ̀ yẹn o torí ẹ̀ láti máa ṣe lo àpò wọn dàrẹ́tì gan ni pàápàá a lè lo WhatsApp láti fi bá wọn sọ̀rọ̀ pàápàá a ní láti bá wọn sọ̀rọ̀ lórí pípé dàrẹ́tì kọ́lọ̀ bàbá ṣe ṣe rọrùn àfáwọn Abdul Hakeem ẹ̀kọ́ bá wa sálámọ̀ sáwọn ará ilé náà. tó asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. Àwàlékùm sàlám wa rahmatullahi wa barakatuh. Àbí àjì àtẹ́fẹ́fẹ́ lẹ́mí ń disturb nẹ́tíwọ́ọ̀kì ni tó ń disturb yín ló fà ní ò jẹ́ kí nẹ́tíwọ́ọ̀kì yín dà torí ọ̀rọ̀ yóò fẹ́ yé wa Abdul Hakeem. ọ̀rọ̀ yóò fẹ́. àti bí àná láti experience network even látàárọ̀ mi lè browse rárá. kọ́nà ọba àlejò ọlá kó ṣàforíjì fún wa kó dẹ̀ bá wa tún Nàìjíríà ṣe kó jẹ́ pé kò ní dígbà tí network kò ní wà available. A mọ̀ pé ó kéré nínú tọ́lọ̀ ó lè ṣe. tó kọ́lọ̀ bàbá ṣe àṣẹrán torí pé gbogbo àwọn èèyàn ti ń pè àwọn èèyàn ti pè mí wọ́n ti send message pé kí ló dé Abdul Hakeem dà torí ẹ̀ àbáwọn ìfẹ́ táwọn èèyàn ní sí Ọlọ́run ní gbé kó lára yín kò lè ìfẹ́ tọ́lá ní sábà náà Ọlọ́run ní gbé kó lára tiwa náà Ọlọ́run jọ má ṣe jẹ́ kí a kú sórí òdodo Ọlọ́run jọ má yẹ̀yẹ́ wa ìdáwọ́lé wa Ọlọ́run jọ má ṣe àjọ yọrí sí dáadáa. Kí wàá lè fẹ́ ṣàlàyé fún wa lé ní Abdul Hakeem ẹ̀ ń sọ̀rọ̀ nípa mírèkù pé kí ti ò lẹ́ ń jẹ́ kí ló ń jẹ́ mírèkù àwọn ta ló ń ṣe mírèkù ǹjẹ́ àti ẹ̀ lè fi ẹni tó bá ń ṣe mírèkù fi gbà pé ẹni tó ń ṣe mírèkù o ṣá lè gbà pé ní Ọlọ́run lẹ́ni tó ń ṣe mírèkù. A'udhu minash shaitanir rajim bismillahir rahmanir rahim wa bihi nasta'in wa salatu wa salamu ala sayyidina Muhammad wa ala alihi wa sahbihi wa man wala. Adúpẹ́ fún Ọlọ́run jàmá. Alhamdulillah. Gbogbo ẹni tí ẹ̀ ń gbọ́ wa ẹja dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Pàápàá jùlọ àwa tọ́lọ̀ wọn bá ṣe ní mùsùlùmí ẹ rí i pé ọgbọ́n wa kọ́ ìmọ̀ wa ò débẹ̀. Ẹni tọ́lọ̀ wọn bá mọ̀ Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam Ànábì ní qad aflaha man aslama wa ruziqa kafafa wa qanna'ahu Allahu bima ata. Ànábì ní qad aflaha man aslama ẹni ẹ̀ mà ti jèrè o ẹni tó bá jẹ́ mùsùlùmí. Àṣẹ oríire àkọ́kọ́ ni pé kéèyàn ó jẹ́ mùsùlùmí kì í ṣe oríire ni kéèyàn ó lówó kì í ṣe oríire kéèyàn ó ra mọ́tò kì í ṣe oríire kéèyàn ó kọ́lé ọwọ́ péyàn ti àkọ́kọ́ jẹ́ mùsùlùmí gbogbo èyí o secondary lélẹ́yìn but primarily oríire àkọ́kọ́ ni pé kéèyàn jẹ́ mùsùlùmí. àlébí ni wàá lóṣù kọ̀ọ̀kan fáfà Ọlọ́run wá ṣe ìjẹ ìmúrúfẹ́ ẹni bẹ́ẹ̀ Ọlọ́run ṣe é níwọ̀ntúnwọ̀nsì wọ́n kàn ní àwọn Ọlọ́run bí máa hàtà Ọlọ́run tó wá jogún ayọ̀ ọkàn fún lórí nǹkan tó ní ìjọ tí ebi pa
ó dúpẹ́ fọlọ́run ìjọ tí ó sì ló ń jẹjẹ ó dúpẹ́ fọlọ́run ìjọ tó ń dùnnú ó dúpẹ́ fọlọ́run ìjọ tó dùnnú ó dúpẹ́ fọlọ́run ó rántí pé ọlọ́run ọba náà ní gbogbo ní sọ́ọ̀sì gbogbo nǹkan wọ̀nyí ẹ̀jẹ̀ àdúpẹ́ fún ọlọ́run ọba. àtọ́nà kí á ti jẹ fún ànábì Muhammad sallallahu alaihi wasallam ànábì tí ọlọ́run fi ṣe last joker fún ṣèitán ànábì tó ṣe wípé lẹ́yìn ànábì mi ò ní dé mọ́ ànábì tí ọlọ́run fún ní the final book and the last testament ànábì tó ṣe wípé tó bá tún ní jọ́ọ̀bù ẹ̀dẹ̀ àlùkìyámà nígbà tí gbogbo àwọn èèyàn bá lọ ń bá àwọn ànábì ọlọ́run tó kù pé ẹ dákun ẹ gbà wá níwájú ọlọ́run gbogbo wọn máa sọ wípé àwọn ò mọ ibi tọ́rọ̀ tàwọn náà ó jáde sí ànábì tó ṣe wípé òun náà làwọn èèyàn ó padà wá bá àbíẹ́dọ̀ ṣe pé eré òjíṣẹ́ ọlọ́run bá wà bẹ ọlọ́run ló wá ní pé ànábì sallallahu alaihi wasallam yóò wá bẹ ọlọ́run fún akọ́nà tó wá ṣèdájọ́ ìtọ́nà àti ọlọ́run tí ó máa bá ànábì náà àti àwọn aráalé rẹ̀ àti àwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn tá à ń tẹ̀lé eré pọ̀ òjíṣẹ́ ọlọ́run bá mọ̀ òjíṣẹ́ ọlọ́run bá náà títí dijọ́ kan ọjọ́ tó ṣe pé owó tá a bá ní ò ní wúlò ọmọ tá a bá bí ò ní wúlò dúkìá tá a bá ní ò ní wúlò ilé tá a bá kọ́ ò ní wúlò ọkọ̀ tá a bá ní ò ní wúlò aṣọ tá a bá ní ò ní wúlò gbogbo tó wù kó ń jọ wá lójú tá a lé ní pátá ìkankan ò ní wúlò mẹ́ illa man ata Allah bi qalbin salim àyàfẹ́ ntọ́lọ́wọ́ bá ṣe ní mùsùlùmí àbíọ́lọ́wọ́ gbogbo tó gba ìsìláàmù dànù lọ́wọ́ wa ọlọ́run mọ́ fi ṣàtẹ́wọ̀n fún wa o. àmín. gbogbo táàbí wa sọ wípé a ti ń ṣe islam àti ṣe islam ọlọ́run mọ́ fi ṣàtẹ́wọ̀n fún wa. la hawla wala quwwata illa billah. lálẹ́ ìní ìta fẹ́ gbéyẹ̀wò mírèkù. ọ̀pọ̀lọpọ̀ lẹ́ni wọ́n sọ ọlọ́run ọba wọn nù torí mírèkù. ọ̀pọ̀lọpọ̀ lẹ́ni wọ́n bẹ̀rẹ̀ sí sáré káàkiri torí mírèkù. ọ̀pọ̀lọpọ̀ lẹ́ni wọ́n fi tí wọ́n máa gba ládàá lórí ẹ̀ sílẹ̀ lọ síbi tí wọ́n máa ti gba làádà wọ́n fi torí làádà wọ́n fi ba ládàá jẹ́ torí mírèkù. ọ̀rọ̀ yìí mírèkù yìí èyí tí a gbọ́dọ̀ shed more light sí ni torí pé tí ẹ bá ń bá àwọn èèyàn sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú mírèkù ọmọlẹ́yìn kí sìgá níjọ́ kan àjọ ń sọ̀rọ̀ ó wá ní pé kí ni mò ń tiẹ̀ ń sọ lẹ́nu mi tó dùn yìí èmi sọ pé lórúkọ Jésù pé kò sí mírèkù pé lájọ́ tó ń ti ń pe orúkọ Jésù kò sí gbogbo nǹkan tó ń béèrè lórúkọ Jésù tí ò kì í rí bẹ́ẹ̀ fún un. mo wá ní ọmọ ìyá mi jẹ́ kí n educate ẹ ọ̀tọ̀ ni ìjọsìn ọ̀tọ̀ ni àdúrà. àwọn ológun àwọn náà ń ṣàdúrà lórúkọ Ògún tí wọ́n sì ń rí tí wọ́n rí gbà. àwọn ọlọ́jà àwọn náà ń ṣàdúrà lórúkọ ẹ̀wòṣà wọn wọ́n dẹ̀ rí tí wọ́n rí gbà. gbogbo àwọn èèyàn pátá ni wọ́n nígbàgbọ́ ní bẹ́ẹ̀ ṣe tán dẹ̀ ń bẹ lọ́hùn àmì tán dẹ̀ ń bẹ tí wọ́n rò pé àwọn ń sìn tán rò pọ̀ lọ́rin tí wọ́n fẹ́ tó dẹ̀ ń tó wọn lọ́wọ́. ṣé ìyẹn wá túmọ̀ sí gbogbo Ọlọ́run wà lọ́dọ̀ wọn. mo wá má pẹ̀rẹ̀ kan wá tó fi state of shut up. mo wá ní for example ẹnìkan ó ń wá ọmọ ó wá ní ẹ lọ sọ́dọ̀ àwọn àfáà káwọn àfáà ò bá yín bẹ náà ó wá lọ sọ́dọ̀ àwọn àfáà bá bẹ náà títí Ọlọ́run ní ogún ọmọ fún. wọ́n ní ẹnìkan tó wá lọ bá bí lọ chọ́ọ̀chì náà àwọn pásítọ̀ yìí náà wọ́n máa ń gbìyànjú jẹ́ ká sapá tiwọn. ó bá lọ sọ́dọ̀ àwọn pásítọ̀ àwọn náà bá sapá tiwọn Ọlọ́run fún lọ́mọ. at the end of the day ẹnìkan wá ta ló lo gbogbo wa ìwákùwà láàwá tó ilé obìnrin wà nǹkan ọbẹ̀ ọ̀tún náà mọ̀mọ́ fún èèyàn lọ́sùn náà. ó yá gbọ̀sùn lọ kó yá máa bọ̀ lọ́sùn ládùúgbò yín kó máa bọ̀ lọ́sùn ládùúgbò yín. mo ní kó máa bọ̀ lọ́sùn ládùúgbò yín. lọ́sùn ládùúgbò wa tó tiẹ̀ túmọ̀ wa táwọn wò yìí pé ọ̀tún náà máa fún èèyàn lọ́mọ ìwọ náà ta lọ́kìtì ẹ̀ bóyá yóò jẹ coincidentally ó wá lóyún ó wá bímọ. mo wá bí léèrè lọ́jọ́ náà pé talent tó fún lọ́mọ ó kọ́kọ́ wò mí ràn. ó wá ní Ọlọ́run ló fún lọ́mọ fine tó bá jẹ́ pé Ọlọ́run ló fún lọ́mọ báwo ló ṣe fẹ́ explain fẹ́ni tó lọ ọ̀dọ̀ Ọ̀ṣun nígbà tó lọ ọ̀dọ̀ àwọn tó ń bí ní pé Ọlọ́run wà lọ́dọ̀ wọn tí ò rọ́mọ tó wá lọ sọ́dọ̀ àwọn olóòṣà tó wá padà wá lóyún láti rẹ̀ kí ló fẹ́ fi ṣàlàyé fún Ọlọ́run ló fún lọ́mọ. so mo ní ibi wá àti tó ṣe nìyẹn kí ni wọ́n ń pè ní mírèkù. ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí lè ní náà ní Islam wọn ò yé tó jẹ́ pé tí wọ́n bá ti kírun díẹ̀ wọ́n tó lọ ṣọ́ọ̀ṣì díẹ̀ wọ́n á máa claim pé ẹ̀kẹ́ bá dúrà làwọn lọ ṣe mẹ́ ẹ̀kẹ́ kankan burú bẹ́ẹ̀ ni nǹkan tó burú bẹ́ẹ̀ pọ̀ torí pé ọkàn rẹ ò balẹ̀ lórí Ọlọ́run ọba tó ń sìn. àdéhùn Ọlọ́run sì ni pé ìdòwò ní àfẹ́jẹ́bẹ̀lákù Ọlọ́run ní ẹ pè mí màá sì dá yín lò láàyè mi Ọlọ́run ní pásítọ̀ ẹ̀yìn lómi sábìrì wà sọ́lá Ọlọ́run ní ẹ máa wá ràn lọ́wọ́ wá sọ́dọ̀ èmi Ọlọ́run pẹ̀lú sùúrù wà sọ́lá àti irun kíkí. sùúrù mélòó la ti ṣe láti ẹjọ́ bàbá dọ́dọ̀ àwọn alágbájá
ọ̀pọ̀lọpọ̀ wàhálà tá a kọ́kọ́ ní ni pé ó di jẹ́ abá níṣòro ká tó máa connect mọ́ náà kò yẹ kó rí bẹ́ẹ̀. so ká má bàa gbàgbọ́ wa kí ni wọ́n ń pè ní miracle. màá wá pè sí bí ọ̀nà mẹ́ta. màá pè kan ní miracle, màá pè kan ní magic, màá sì pè kan ní defeat. Miracle, magic and defeat. Now kí ni wọ́n ń pè ní miracle? Ní briefly, tá a bá sọ pé miracle wọ́n ní a wonderful event lọ́dọ̀ àwọn olóyìnbó occurring in the physical world attributed to the supernatural powers or to world beyond or metaphysical world or to psychic. Wọ́n ní tá a bá sọ pé miracle òun náà ní nǹkan kan tí ó ń ṣẹlẹ̀ tí ó máa ṣẹlẹ̀ ní physical world ní wáyé tàbí ká sọ wípé an unexpected happening in ká rò pé kò lè ṣẹlẹ̀ or an impossibility that became possible àbí in ká rò pé láéláéláé kò lè ṣeé ṣe láéláé tó padà wá bọ́ sí ṣíṣe. èyí tí wọ́n ń pè ní miracle ni lójú ayé wa ń bì pápẹ́rẹ́ ní ìsìnwá kárí arọ kó sì máa dìde kárí afọ́jú ká mọ̀ pé eléyìí tí iṣẹ́ arẹ́njí o tó fọ́jú tó kẹlẹ̀ fọ́jú sàn án ká wá rí i pé ẹnìkan pé ojú rẹ̀ sì là kárí adẹ́tẹ̀ kárí pé ara rẹ̀ wò sàn. ká gbogbo àwọn àrùn yẹn ká wá rí pé ká dẹ̀ rí pé kíní yẹn ń lọ àwọn ìyẹn náà ń pè ní miracle torí pé a mọ̀ wípé kò lè ṣẹlẹ̀ ṣùgbọ́n tó bá ti wá ń ṣẹlẹ̀ that's miracle. ẹlẹ́ẹ̀kejì tí mo ní á pè sí òun náà ni magic. kí ni wọ́n ń pè ní magic? àwọn olóyìnbó wọ́n ní a conjuring trick or illusion performed to give appearance of supernatural phenomena or powers, or the use of rituals or actions, especially based on supernatural or occult knowledge, to manipulate or obtain information about the natural world, especially when seen as falling outside the realm of religion. Wọ́n ní ẹ̀rí májíìkì òun ni ká máa pè dán idán pípa kí idán yẹn kó máa wá jọ òdodo kó máa jọ natural thing kó máa jọ tó yẹ pé bọ́lá ti dá nìyẹn ẹ jẹ́ fún alápẹ̀rẹ̀ arákùnrin kan wà ní Nàìjíríà kọ́lọ̀ máa kó máa ṣàforíjì ẹ̀ṣẹ̀ rẹ̀ kọ́lọ̀ kó sì bá yọ́nú sí i. Wọ́n ń pe ọkùnrin náà ní Professor Pella gbogbo wa la mọ̀ àwọn tá a bá gbé Nàìjíríà dáadáa bá a sì mọ̀ náà a máa bú rẹ̀. Professor Pella tó bá dé show ó máa kun ìyàwó rẹ̀ sí wẹ́lẹ́wẹ́lẹ́ a wá pè fún gbogbo àwọn tó wá wòran níbẹ̀. bá a ṣe gbọ́ tó bá tó ẹ̀nà. bá a ṣe gbọ́ nígbà yẹn. bá a ṣe gbọ́ nígbà yẹn so àtàwọn tó witness ẹ̀ náà wọ́n kalẹ̀ sọ pé ó máa há ẹran yẹn fún gbogbo wọn. so ó máa sọ fún wọn pé kí wọ́n submit ẹran yẹn padà. tọ́ba tí wọ́n á submit ẹran yẹn padà jẹ́ mọ́ ojú wọn náà ló ṣe máa pàyàwó yẹn ló ṣe máa ṣe gbẹ̀ tọ́ba á submit kìíní yẹn akànkànjọ́ kìíní yẹn ìyàwó rẹ̀ ó bá máa bọ̀ àwọn ìyàwó àgbẹ̀ ọkùnrin lágbára èyí tí wọ́n pè ní magic yẹn. ẹlẹ́ẹ̀kẹta òní wọ́n pè ní defeat ẹ̀kan an act or practice intended to deceive someone a trick eléyìí idán ẹ̀kan òní wọ́n pè lè. ṣùgbọ́n ẹlẹ́ẹ̀kẹrin eléyìí tí máa fi kún òní ká àwọn aláwọ̀ bá ń pè ní karama. karama yìí òun náà ni àpọ́nlé nínú èdè Lárúbá tọ́ba ni wọ́n ṣe tẹ̀kírìmù fún yàn wọ́n pọ́n yàn lé. ìtumọ̀ ẹni pé Ọlọ́run á máa pọ́n àwọn kan lé pé tá bá ṣàdúrà fún yàn Ọlọ́run á sì ní kó rí bẹ́ẹ̀. tí wọ́n bá dẹ̀ fi ìbínú sọ̀rọ̀ bóyá wọ́n sọ̀rọ̀ lórí òdodo Ọlọ́run á sì ní kó máa rí bẹ́ẹ̀. kàrámà nìyẹn àwọn olùgbàgbọ́ òdodo náà sì ni Ọlọ́run máa ń fún ní gbogbo àwọn kan rẹ̀. ṣùgbọ́n àwọn èèyàn tí wọ́n sọ pàápàá jùlọ in the religion realm wọ́n ti sọ àwọn nǹkan wọ̀nyí wọ́n ti sọ ọ́ di àdàmọ̀dì. alákọ̀ọ́kọ́ ni wípé tí wọ́n bá sọ pé magic àwọn ànábì àmì tí wọ́n bá sọ pé miracle àwọn ànábì Ọlọ́run ọba nìkan lọ́lọ́run máa ń fún ní miracle ṣe. ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àkọ́kọ́ náà àwa mùsùlùmí ẹ jẹ́ ká lọ mọ̀ wípé a kì í propagate ẹ̀sìn pẹ̀lú miracle. a kì í tan ẹ̀sìn a kì í tàn mọ́lẹ̀ ẹ̀sìn pẹ̀lú miracle pé wàá gba Jésù sáyé rẹ̀ wàá kiri ṣoore. Gbàǹjo mo gbèdé lọ́fẹ̀ẹ́ nígbàlà ò gbàǹjo mo gbèdé. ètò bá ti jẹ́ gbàǹjo gan ó ti ṣó pé fèkì ni. lórí bíríìjì Dúmọ̀tà tó bá dùn gbàǹjo fèkì ni. kì í ṣe gidi fèkì ni torí pé ẹ máa wo tí ẹ bá wo ọjà tẹ bá dé ọjà
ní àwọn ìyá kan wọ́n kọ́ àwọn góòlù kan wọ́n kádàmọ̀dì góòlù kan wọ́n máa ń lago bá èyí kékeré rẹ̀ yóò bò sólérè tó wà lọ́wọ́ wa ọ̀ríjìnà ni kò ní bó ìyá láti fẹ́ẹ̀kì ni ṣùgbọ́n àwọn góòlù gangan káńtà níbi 300,000 wọ́n ti di jọ́mẹ́lẹ̀ tẹ́yìn ní tán lágolé lórí pé gbàgbó. wọn kò ṣẹlẹ̀ rí. àkọsìkò ní í ṣẹlẹ̀ torí pé àwọn tó mọ ibi tí góòlù náà wà àwọn ń dara wọn láàmú wọn ní lọ sórí àwọn tó ń lágolé lórí tó ti mọ̀ pé pàǹdà ni wọ́n ń tà àwọn ànẹ́bí ọlọ́run ìlọ́lọ́run máa ń fún ní mílíkù gẹ́gẹ́ bí ànẹ́bí wa ayíṣà alẹ́ gẹ́gẹ́ bí ànẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam mo máa ń sọ fáwọn èèyàn tí máa ń discuss nípa mílíkù torí pé ìta bẹ́ẹ̀ sọ lálẹ́ a lè fi 3 hours ṣàlàyé ẹ̀ ṣùgbọ́n torí àsìkò wa a kàn sọ ọba aláìsí ẹ̀ ni ọ̀rọ̀ mílíkù ìta gbọ́dọ̀ tẹ́lẹ̀ sí dáadáa ni mo níwèé kan wọ́n pè ní 300 authentic miracles of Muhammad sallallahu alaihi wasallam 300 authentic miracles of Muhammad. Láti pé ó hard kí ẹ tó rí Islamic preacher kó bẹ̀rẹ̀ sí máa sọ àwọn miracle ànábì sọ́lá tí ìbá ṣe pé ọ̀rọ̀ débẹ̀. Bẹ́ẹ̀ni. Tí ìbá ṣe pé ọ̀rọ̀ débẹ̀ tó ọ̀rọ̀ bá débẹ̀ ẹ̀ ní rí torí pé kò sí ẹ̀yin náà máa àwọn Christians bá pẹ̀rẹ̀ ká bá fẹ́ ṣe crusade bá olórí ọjọ́ pípẹ́ tó fẹ́ bí wẹ́rẹ́ máa bọ̀ ẹ̀mí ayé yọ lẹ́nu máa bọ̀ ó wá ṣẹ́ títí ni òríṣẹ́ ni máa bọ̀ òun wọ́kọ ni máa bọ̀ òun wáyà ni máa bọ̀ ṣẹ́kẹ̀ṣẹ̀kẹ̀ ń tú àgándọ́lọ́mọ ó ti wá dijọ́ mélòó tẹ́ wá rí làdáni kí làdáni wá pèrú tán bóyá níjọ́ Jímọ̀ precisely kó wá ní olóyún ọjọ́ pípẹ́ tó fẹ́ bí wẹ́rẹ́ wá kí Jímọ̀ ẹ̀dá ayé yọ lẹ́nu tó fẹ́ bọ́ lọ́wọ́ ayé wá kí Jímọ̀ wákàsùbà nǹkan wákàsùbà ni ẹ̀gẹ̀ lò wákàsùbà ṣàfi àsùbà náà tún àwọn èèyàn tó ṣẹ̀ṣẹ̀ tó ń jí ni tó pé oníkálukú ló mọ irú ìṣòro tó bá jí. àwọn òpè àkó ìyá tètè jí lọ wá ṣe títí òríṣẹ́ wákàsùbà ayé yọ ẹlẹ́nu ni wákàsùbà ó fẹ́ bọ́ lọ́wọ́ Saheed ní polówó gbogbo àwọn tí wọ́n ń takotọ náà ni wákàsùbà. So bóyá àsùbá òun yóò kó gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ yóò kó kúrò láti pé àwa mùsùlùmí ìyẹn ò lè ṣẹlẹ̀ lọ́dọ̀ wa láéláé ṣùgbọ́n ní tó kọ́kọ́ yé wa ni pé àwọn ànábì Ọlọ́run máa ń fún ní mírèkù tábàdàn ń kàtà wọn àsìkò tí fún mi ní ìbámu five examples tó pọ̀ dáadáa ṣùgbọ́n ẹ jẹ́ kí n mú kan wá nínú àwọn miracles ànábì wa sọ́ọ̀lẹ̀ ìgbà tí àwọn èèyàn ń dìmáàdì mírèkù wọ́n ní àwọn fẹ́ kí ràkúnmí ó jáde láti inú àpáta ó sì gbọmọ lẹ́yìn. tó Ọlọ́run wa jẹ́ kó pọ́sibù ṣùgbọ́n ìgbà tí Ọlọ́run wa fún wọn òfin wa tẹ̀lé òfin tó dẹ̀ tẹ̀lé ni wípé ọjọ́ tí ràkúnmí yẹn bá ti lọ sódò kò gbúdọ̀ sẹ́ni tó gbúdọ̀ lọ sódò. ṣùgbọ́n ràkúnmí yìí tóbi débi wípé wọ́n ní ó lè àwọn gbogbo ìlú wọ́n lè fún míìkì tí míìkì yẹn ó dẹ̀ tún kù. ṣùgbọ́n ìgbà tó náà ó mú wọn ibi ń bá àtà àṣekọ́ ha Ọlọ́run ní ẹni tó yọ lórí ibú jùlọ ń jọ́ náà lọ́hùn nígbà tábẹ́bí yẹn ń bá wọn sọ pé kàkọ́lá láwọn ọmọ sọ̀rọ̀ láì náà kọ́ta láì wà tòkù yá ẹ̀rí ràkúnmí Ọlọ́run yá àìfà burú ṣe o. arákùnrin yẹn níjọ́ tí ó yẹ kí ràkúnmí yẹn lọ sódò tí ò yẹ kẹ́ni kankan lọ sódò òun wá lọ sódò wọ́n máa ń tọkùnrin náà ní kùndàrú bùnú sáré ìdí nìyẹn téèyàn bá hùwà ìbàjẹ́ kan àwọn àbábọ̀ kùndàrú ni ọ́ ni nítorí pé kùndàrú ló yapa àṣẹ sọ́ọ̀lẹ̀ ìjọ náà ó wá lọ sódò lọ́jọ́ tí ò yẹ kó lọ sódò ìgbà tó wá lọ sódò tàbí ẹ̀gbọ́n ti lọ́ọ́ ti sọ tó àwòrán ràkúnmí wò rí ràkúnmí rí bóun ni ràkúnmí ó ṣe wá máa bá a pín tí omi mu bó ṣe mú ràkúnmí yẹn bó ṣe pa nìyẹn ọlọ́ni fàkàzà búhù wọ́n wá pe sọ́ọ̀lẹ̀ wọ́n pè é nírọ́ fàákọ̀rú wa wọ́n bá pa ràkúnmí náà ọlọ́ni fàdámdámà àlẹ́yìn rọ́bùhùn bìbámbìhìn pàtàwá wọ́n láyà yà kọ́ ọkùnrin kò bá a ọlọ́run ní àṣẹ wọn bọ́ ṣe é ṣojú àtẹni tí ò mọ́wọ́ àtolówó inú wọn àti tálíkà inú wọn ọlọ́run ní àṣẹ gbogbo wọn bọ́ ṣe é ṣojú wọ́n láyà kọ́ ọkùnrin kò bá a ọlọ́run ní àti bẹ̀rù tó lè tẹ̀yìn ẹ̀ jáde. tó tó Ọlọ́run. ẹ̀rọ pé ọkàn wọn ò balẹ̀ pé kò sí nǹkan tó lè pa wọn gẹ́gẹ́ bí àwọn ìgbà ànábì nù. kí ọlọ́run sọ fún wọn pé àkànnà kan sẹ̀fínà ká kí gbogbo wọn wọnú ọkọ̀ ojú omi wọn ò gbé òjò wo ló fẹ́ rọ̀ tó fẹ́ kó gbogbo wa ẹ̀ bá wọlé dáwé ilẹ̀ ìjábàlá á gòkè lọ tábà ti gòkè lọ kò ní sí wàhálà ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà nǹkan Ọlọ́run pa gbogbo wọn rẹ ìyẹn náà ń pè ní mírèkù. ṣẹ́rí magic Ọlọ́run tẹ̀sí fún wa ní fọ́múlà nù Quran Ọlọ́run ní wàlá yuflihu sáírù haifu àtá Ọlọ́run ní gbogbo ibi tó pè náà bá ti dé kò ní jèrè ìpè Ọlọ́run ní o gbogbo ẹni tó bá ti ń pè dán pátápátá
wọn ní jèrè. Now coming to the district, àwọn pásítọ̀ eléyìí pọ̀ lọ́wọ́ wọn tá bá lọ bìkan tó fẹ́ lọ ṣe mírèkù àwọn tó fẹ́ lò wọ́n ti wà ń bẹ̀ wọ́n ti èyí tí ó ṣe bí wèrè ó ti máa ṣe bí wèrè èyí tó ṣe bí afọ́jú ó ti máa ṣe bí afọ́jú. bàbá wa débẹ̀ àwọn irú àwọn èèyàn báwọn tí wọ́n ti arrange àwọn náà máa wá wọ́n á bẹ̀rẹ̀ sí fèdè fọ̀ kò ní máa ká pápá sí kò ní tó ṣe ń torí mọ́rúmọ́ kòtò báyà sí wọ́wọ́wọ́wọ́ sí rà alágbára wọlé alágbára torí ti speaking in tongues ó gbóríṣiríṣi àwọn ti kérúbù ni mo fẹ́ mú wá kérúbù alágbára wọlé o ẹ kúrò lọ́nà o alágbára wọlé ẹ̀mí akíángélíà mímímì òrùkáká tòdìtòdì ìyá dúró tùrábà kíángélíà tùrúntù èrè ìdọ̀tẹ́lẹ̀rú wàtí kíángélé amú àpẹ̀ríṣí wàtí kíángélé amú àtọ̀kìtọ́kì ìṣòro akọ́bù rèézè kí mú wá òrèǹtò ṣèǹtò kàlàmànàdà ṣírí bọ́bọ́bọ́ sí ìrà màódì kúdọ̀lù sábú àyà rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. wọ́n máa wá fèdè pọ̀ bẹ́ẹ̀ wọ́n wá máa sọ fún yín pé èdè kan ṣoṣo tí èṣù gbọ́ lélẹ̀ subhanallah èdè kan ṣoṣo tí èso bí ìfẹ́ tọwọ́ bọ speaking in tongues lálẹ́ ni. ẹ gbọ́wọ́ sí díẹ̀ ká tún gbọ́kàn sí. abọ́sà ṣẹ́gbà pé nígbà táwọn à ń kékèké àwọn èdè kan wà tí àwọn ọmọ ohun ẹ̀kẹ́ tó kékeré tó ṣẹ̀ṣì rántí àbẹ́wò lórí èdè ẹlẹ́kọ̀ọ́. mo rántí ọmọ ń lò. ṣẹ́gbà pé èdè yìí dẹ̀rẹ̀ àtàrà làákàyè làwọn ọmọ ti yọ. bẹ́ẹ̀ni. wọ́n máa wá sọ èdè yẹn ìwọ tó o bá ti mọ dáńsọ ò lè já sí. ìwọ wá wà mẹ́ ọ ní èso ògbọ́mọ korobobo èso ògbọ́mọ kararaba èso ògbọ́ ṣírí gbogbogbogbogbò o ti gọ̀kú láyé ẹ̀ wọ́n dẹ̀ máa fi búrẹ́dì yẹn wọ́n fi máa kó ẹ lómi ọbẹ̀ ní títí láéláé. so wọ́n ti wá kó àwọn yẹn wọ́n ti wá dẹ wọn sílẹ̀ tó ní mo rántí nígbà tí mo wà ń kẹrẹ reha bọ́ǹkì ó wá. wọ́n ti ọwọ́ wá ní ìgbà tó wá tó parí mírèkù àwọn tí wọ́n mọ̀ arákùnrin kan wá wà ń bẹ̀ ọba ní praise the Lord hallelujah ló bá ní òun dúpẹ́ lọ́dọ̀ náà pé torí pé tẹ́lẹ̀ kóró ẹ̀pọ̀ ọwọ́ ẹyọ kan ni ṣùgbọ́n ní ìsìn ó ti di méjì. báwo la ṣe mọ̀. kẹrí náà ó ní kóró ẹ̀pọ̀ ẹyọ kan ni pé àmọ́ ní ìsìn torí mírèkù tó ń wá rìsíìfù mi ó ti di méjì kẹrí àwọn aláàkẹ́rẹ́ kèfèrí ni wọ́n ṣùgbọ́n náà fún wọn ní làákàyè wọ́n wá bàbá kan wá wà ní ògbògbò kọ́lọ́pàá rẹ̀ jẹ́ ọ̀kẹ́sọ èso wíìdì ìgbà tí kọ́lọ́pàá ẹ̀yọ̀kan ta ló mọ̀ ta lọ sọ fún ẹ̀yọ̀kan rí. tí o bẹ̀rẹ̀ láti mọ̀ pé olówó ní kọ́lọ́pọ̀ kan ni o. pé àyẹ̀dàkùn ẹ̀ ṣàánú mi ò ta ló sọ fún now that is one. ẹlẹ́ẹ̀kejì ni wípé àwọn tó ń ṣe mírèkù yìí wọn à ní gba hospital lọ nígbà táwọn tí ó síìkì níbi táwọn tó síìkì táwọn àbẹ̀ rí wọn à ní lọ sí Yaba apá òsì níbi táwọn tó kalẹ̀ táwọn àti stated tára àwọn òyà wọn ò ní gbabẹ̀ lọ wọn à ní gba UCH nìbàdàn lọ wọn à ní gba Sábó lọ níbi táwọn afọ́jú arọ táwọn authentic tí ì ṣe drama ibi tó wà wọn ò ní lọ síbẹ̀ abọ́sà ìdó yẹ ká wò. báyọ̀ pé lóòótọ́ ni mírèkù wà ní àwọn ibi tó yẹ ká máa lọ nìyẹn ká máa lọ sí Yaba ọwọ́ òsì ọgbà Sábó lọ gbogbo àwọn ibi tí àwọn aláàárẹ̀ wà yẹn ká máa lọ síbẹ̀ if truly pé agbára wà lórúkọ Jésù àtàgbára wà ní ẹ̀jẹ̀ Jésù àmọ́ wọn ò ní ṣe bẹ́ẹ̀. ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ sí l'Àbújá a lè lọ Google search ẹ̀ á rí alákùnrin yẹn ó promise ọkùnrin kan ní $500,000 ó wá ní kó ṣe bí òkú tó wọ́n gbé sínú pósí pé tó bá ti gbé wá sọ́dọ̀ òun à pray yóò wá dìde now wọ́n wá dé mọ́nú pósí wọ́n ti calculate time tí wọ́n lò so that kò ní suffocate ìgbà tó lọ́wọ́ wàá mú wọn ó dọ̀bù wá wà. kẹ́rí ọlọ́run ọba tí ò sí lẹ́yìn alábòsí inú pósí yẹn lọkùnrin yẹn kú sí inú pósí yẹn lọkùnrin yẹn kú sí àwọn náà gbọ́ ló bá kú. a gbọ́ sórí yẹn. ẹ ṣeun ìjọ òdà kí àfi máa purọ́ nìyẹn. bẹ́ẹ̀ tiẹ̀ parọ́ àwa máa já bẹ́ẹ̀ bá parọ́ a máa já. bẹ́ẹ̀ni mo jẹ́ in Jesus name right in Jesus name lọkùnrin ló bá kú finally ìyàwó rẹ̀ bá jáde lọ́wọ́ pé olórí burúkú lọkùnrin yìí o he promised us $500,000 pé kọ́nà
bóyá kò tí ì balance àwọn ṣe ló fáwọn ní ó sì fáwọn ní dml wá ọkùnrin ti pọkọ ó gbọ́dọ̀ jí ọkùnrin dìde kí là ń parọ́ sí torí bá a fẹ́ ṣe tọ́lọ̀ èyí ṣe tá a fi ń parọ́ now ní summarily kí n sáré lọ wo àwọn mírèkù tí Jésù ṣe àti wọ́n ní tí Jésù fún wa nípa ọ̀rọ̀ mírèkù torí pé wọ́n máa ń yà mí lẹ́nu the Christians I don't know whether they don't read the Bible or they read it they hide it torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan wọ̀nyí. Afábùlà Hakeem ẹ sọ kọ́kọ́ gbà yẹn o òyìnbó yẹn sọ yẹn ẹ sọ pé ẹ tó òyìnbó yẹn sọ you don't know ẹ sọ òyìnbó yẹn mi ò pé mi ò lọ léèwé. òyìnbó wo ni ẹ. ẹ sọ pé ẹ mọ̀ bóyá ka Bíbélì o àbí. bóyá wọn. ẹ sọ lóyìnbó kí n balẹ̀ àwọn òyìnbó yẹn sórí ẹ sọ lóyìnbó. Me, I don't know whether they don't read the Bible okay. or do they don't understand what they have read. Bóyá wọn ẹni tí wọ́n kà kò yé wọn ni o ìyẹn ni question tàwa torí pé Jésù wọ́n wọn púpọ̀ nípa ọ̀rọ̀ mírèkù. Jésù tó bá tí Christian bá fi lè dúró lórí wọn ní Jésù gan wọn ní jìsọ́ọ̀tì mírèkù torí wípé Ọlọ́run ti parí ọ̀rọ̀ wọn Ọlọ́run ní alam tara ila alladhina utul nasiba minal kitab yu'minuna bil jibti wa taghut wa yaquluna lil ladina kafaru haula'i ahada minal ladina amanu sabila Ọlọ́run ní Ànábì alam tara orí wọn ila alladhina utul nasiba minal kitab àwọn tá a fún ní àbọ̀ tírà èyí tá a fún wọn kò pé àbọ̀ tírà ni yu'minuna bil jibti wa taghut Ọlọ́run ní yu'minuna bil jibti lọ́dọ̀ àwọn bàbá wa nílẹ̀ Yorùbá bẹ́ẹ̀ni àwọn àfáà onítẹ̀síìrì yẹn wọ́n ní jìbìtì ń bẹ Ọlọ́run ní oníjìbìtì ni wọ́n. bẹ́ẹ̀ pọ́lọ́hún sọ Yorùbá nù Kùránì. bẹ́ẹ̀ ni pé Ọlọ́run lò ó bẹ́ẹ̀ pé tábàbí wọn náà yíyá pàṣẹ Ọlọ́run ni Ọlọ́run ní wọ́n ń jẹun nínú jìbìtì wọ́n fẹ́yàwó sínú jìbìtì wọ́n ń wọtọ jìbìtì wọ́n ń ṣiṣẹ́ jìbìtì wọ́n kọ́lé jìbìtì wọ́n ń jẹun jìbìtì wọ́n mọmi jìbìtì gbogbo nǹkan tí wọ́n ń ṣe láyé jìbìtì ni. téèyàn bá ṣe oní jìbìtì á ní kéèyàn lọ wà nù pósí. bẹ́ẹ̀ni kó wá wà téèyàn bá ṣe oní jìbìtì ẹ wá sọ pé kó múra bí afọ́jú kó múra bí adẹ́tẹ̀ kó múra bí arọ tí ì bá ṣe oní jìbìtì láì pé torí ìtọ́ náà ni kò yẹ kí sẹ́ẹ̀sì pọ̀ tó bẹ́ẹ̀. èyí tó dẹ̀ tó fẹ́ lọ yóò tó lọ bẹ̀rẹ̀ sí lọ àlìjọ̀nù ṣẹ́mọ̀ lóòótọ́ àwọn gángan máa wà tó yẹ pé ẹ̀rí pé ìkíní ìṣọmọ yìí náà tẹ́lẹ̀ kó padà ṣẹ́mọ̀ àlìjọ̀nù ni tí wọ́n padà làlìjọ̀nù ṣùgbọ́n gbogbo àwọn tó bá ń lò pátá wọn padà kábàámọ̀ gbẹ̀yìn náà ni. ẹ wá jẹ́ kí n kẹ́tẹ̀ kọ́kọ́ lè rí irú pé kò sí nǹkan kan tó special níbi miracle Jesus Christ káàrí àwọn tó ṣe jù bẹ́ẹ̀ lọ. alákọ̀ọ́kọ́ kí làwọn miracle Jesus Christ miracle alákọ̀ọ́kọ́ tí Jésù ṣe òun ni pé ó sọ omi di ọtí wáìnì. ìdíbélì sọ nìyẹn o omi ni Jésù kọ́kọ́ sọ di ọtí odidi àdẹ́bí Ọlọ́run dó àwa mùsùlùmí ò gbà bẹ́ẹ̀. àgbáwọlé o. ibi nǹkan kan nìyẹn ṣùgbọ́n nǹkan àwọn mùsùlùmí tó jẹ́ the first miracle Jesus Christ ni pé ó sọ̀rọ̀ nígbà tó wà ní kékeré ìyẹn ò sí inú Bíbélì. first miracle Jésù ni wípé ó sọ̀rọ̀ nígbà tó wà ní kékeré pé ìní Abdullah àdẹ́bí Ọlọ́run ni mí àbí ẹrú sí Ọlọ́run ni mí Ọlọ́run ti fún mi níwèé wàjàlá ní nàbíyàn Ọlọ́run ti ṣe mí lánàbí ọ̀rọ̀ tó sọ nígbà tó wà ní kékeré nìyẹn Ọlọ́run ti sọ pé Jésù tẹ̀rí yẹn inú wa ilà abudul ẹ̀rí Jésù tẹ̀rí yẹn kò jẹ́ nǹkan kan àyàfẹ́ irú àwọn Ọlọ́run tá a ti tarí ìdẹ̀ra wa lé lórí wàjàlnáhù masalan li bani Israel Ọlọ́run ni àwa ṣe ní an exemplary conduct for the people of Israel Ọlọ́run a ṣe ní àwòkọ́ṣe dáadáa fún gbogbo àwọn ọmọ ilẹ̀ Ísírẹ́lì. Now kí ni Jésù tún ṣe Jésù tún jí òkú dìde òkú Lásárù tí Jésù tún jí dìde Jésù tún ó wọ́n ní John chapter 11 verse 41 wọ́n ní nígbà tí wọ́n yí òkúta náà níbi tí agbẹ́tẹ̀ òkú náà sí. Jésù wá pariwo lẹ́ẹ̀kan náà pé bàbá mo dúpẹ́ lọ́wọ́ rẹ nítorí pé ìwà máa gbọ́ tèmi. Alihamdulilayi rabbil alamin ẹ wo Jésù kọ́kọ́ dúpẹ́ fọlọ́. Alihamdulilayi. ẹ máa kí la fẹ́ sọ táwọn Christian tó ní ọba ní Jésù ọba ní Jésù ọba ní oníṣẹ́ àrà Ọlọ́run Elédùmarè ó ṣohun gbogbo nínú ohun gbogbo èyí ló yẹ ilẹ̀ ìwọ lọ́lọ́run èyí ló yẹ Jésù ìwọ lọ́ba àwọn ọba ṣe bí ọba ò ṣe bí ọba káyé lè bá mọ̀ ọ́ láyé mi ṣe bí ọba
ìpìlẹ̀ tí Jésù filẹ̀ lẹ́yìn tí bàbá aládùúrà tán. Ẹ̀dá máa ṣe rò pé ó yẹ kúrò níbẹ̀ ó dúró lé Kristi àpáta kérúbù ẹ máa nífẹ̀ẹ́ àwọn kérúbù púpọ̀ Ustaz Abdul Hakeem. ẹ máa kọrin lọ ẹ nífẹ̀ẹ́ àwọn kérúbù púpọ̀ ẹ máa kọrin lọ ẹ nífẹ̀ẹ́ wọn púpọ̀. ẹni nífẹ̀ẹ́ wọn púpọ̀ bá ṣe kọrin lọ. àní ẹ kọrin lọ. Ìráfù ẹ̀yọ̀, àfipìlẹ̀ lélẹ̀ lórí òtítọ́, àfipìlẹ̀ lélẹ̀ lórí òtítọ́, àwùjọ ọmọ Mósè, àwùjọ ọmọ Pítà, àwùjọ ọmọ Jésù Olúwa, àwùjọ ọmọ Mósè, orí mọ́ládé kẹta gòkè. Káníbi tí ìlú ti dá ẹ máa wá pápá dìdì gbẹgbẹgbẹgbẹ ẹ máa gbọ́lù níbi tó ti dìde tó bá yẹ pé tí ìlú ti lálàáfíà ni. Ọlọ́run ṣì wà lọ́nà àwọn ẹ̀sìn ìsìn náà nìyẹn. So now ó wá sọ fọ́lọ́ Jésù wá sọ fọ́lọ́ pé bàbá mo dúpẹ́ lọ́wọ́ rẹ nítorí pé ìwà á máa gbọ́ tèmi. John chapter 11 verse 41 mo dúpẹ́ lọ́wọ́ rẹ nítorí pé ìwà á máa gbọ́ tèmi. Kọ sílẹ̀ má wàá jiyàn bí o. John chapter 11 verse 41 Jésù ní mo dúpẹ́ lọ́wọ́ rẹ nítorí tí ìwà máa gbọ́ tèmi mo sì dúpẹ́ lọ́wọ́ rẹ nítorí pé ìwà máa gbọ́ tèmi nígbà gbogbo nítorí àwọn ìjọ ènìyàn tó dúró iní o àwọn aláìní àkáì tó dúró iní gbogbo wọn kàn kórí jọ síbẹ̀ ni o kò yé wọn ni o pé nítorí àwọn ìjọ ènìyàn tó dúró iní mo ṣe ń wí èyí kí wọ́n lè bá a mọ̀ wípé ìwọ ni o rán mi Allahu Akbar ẹ wọ́n Jésù kí wọ́n lè bá a mọ̀ wípé ìwọ ni o rán mi mi ìwà ṣiṣẹ́ ara mi o ìwọ Ọlọ́run ìwọ ẹlẹ́dàá ni ìwọ ló rán mi o the same thing náà ló sọ ìmátó 1916 bíbélì ní ẹnìkan tó Jésù wá ó sì wí fún wípé olùkọ́ni rere ó rere tí èmi yóò ṣe tí èmi yóò fi ní ìyà ìnípẹ̀kun wọ́n ní Jésù wá dá ẹni ẹ lóhùn pé èé ṣe tó o fi ń pè mí ní ẹni rere ó rẹ ní redemption ni wà náà bó ṣe wà mẹ́ni ẹ Matthew 1916 èé ṣe tí ìwọ Ustaz Abdul Hakeem tí bá ṣe tẹ̀síìrì ìbẹ̀yẹn bí mo bá ń ṣe tẹ̀síìrì ẹ̀ last year èé ṣe tí ìwọ fi ń pè mí lẹ́ni rere ṣó gbóbìnrin fún mi ṣé mo ní mi ò ní bá ní nǹkan pọ̀ ni ṣó kówó olówó fún mi ṣé mo ní mi ò ní ná ni ṣé ó ní pé ó wá ń pè mí lẹ́ni rere mi ò ń ṣèyàn rẹ o má ẹ bá pè mí lẹ́ni rere mọ́ ìtumọ̀ ènìyàn o. mo ṣe sábà nìyẹn ó ní ẹni rere kan kò sí èèyàn gidi. èyí ni Ọlọ́run nìkan Allahu Akbar bí Jésù ṣe sọ nìyẹn nítorí ẹni rere kan kò sí bí kò ṣe ẹnìkan èyí ọ̀rọ̀ ní John chapter 17 verse 3 náà ó ní ìyà ìnípẹ̀kun John chapter 17 verse 3 ó ní ìyà ìnípẹ̀kun ní èyí kí wọ́n kí ó lè mọ̀ ìwọ nìkan ni Ọlọ́run òtítọ́ àti èmi Jésù ẹni tí ìwọ rán. Allahu Akbar. Now ká máa tún torí àsìkò wa Jésù tún ṣe kinní kan ó wu adẹ́tẹ̀sán bákan náà Elijah nínú Bíbélì òun náà wu adẹ́tẹ̀sán kì í ṣe Jésù nìkan ló wu adẹ́tẹ̀sán nínú Bíbélì wọ́n ní Jésù bless bẹ́ẹ̀ ni Jésù bless ẹja àti bread ó wá fi feed àwọn èèyàn 5,000 àwọn èèyàn ti gbàgbé wípé ìgbà tí àbẹ́bí wa Mùsá alayhi salatu wassalam tó kó àwọn ọmọ ilẹ̀ Ísírẹ́lì kúrò lọ́wọ́ Fáráò tó kó wọn lọ sí wilderness ó di ọdún 10 ní mánà ẹran ẹyẹ àtẹjá fi ń sọ̀kalẹ̀ for good 10 years nínú gbó níbi táwà ó ti wà ní Bíbélì náà bẹ́ẹ̀ àwọn náà sì mọ̀ náà. mírèkù wo ló wá lágbára jù ìyẹn ní agbára o. ìyẹn lágbára gan mírèkù tó wá lágbára ó ní pé a gbé Jésù sókè kódà ẹnìkan pè mí lánàá ó bi mí léèrè wípé ó ní Ànábì wa Muhammad ńkọ́ sallallahu alaihi wasallam mo ní ó ti kú sọláàzà ó ti kú ó ní Jésù ńkọ́ mo ní Jésù ti wà láàyè ó ní ó ní ṣé ẹni tó ti kú lẹ́yìn ká gbàgbọ́ ni àbẹ́ni tó wà láàyè mo wá rí i pé làákàyè kú díẹ̀ ó padà sẹ́yìn làákàyè kú jẹ́ tún làákàyè jẹ́ mú àkọ́kọ́ gbogbo àwọn ànábì Ọlọ́run la gbàgbọ́ lánàá bá rí kó bẹ́ẹ̀ náà èmi rúṣùlì Ọlọ́run ní àṣeyapa láàrin àwọn òjíṣẹ́ wa alákọ̀ọ́kọ́ ni pé gbogbo àwọn ànábì Ọlọ́run yìí gbogbo wọn àsìkò tó wọ́n fi ń ṣẹ̀mí ọ̀nà ni wọ́n fáwọn èèyàn wọn ṣùgbọ́n ànábì wa Ìsá alayhi salatu wassalam torí wípé wọ́n fẹ́ pa Ọlọ́run wa gbé escape ìyẹn tó bá yẹ tó jọ mí odidi topic ni ìjà kan Jésù má gbélébù was Christ crucified ìyẹn láti wá yanjú torí pé àwọn ọmọlẹ́yìn Kristi àwọn tó máa ń kọrin wípé Ustaz Abdul Hakeem next topic nìyẹn jọ́tì ẹ̀kọ́ má gbélébù. ẹ̀jọ́ kan Jésù má gbélébù gan wọ́n ní ìgbàgbọ́ mi dúró sórí ẹ̀jẹ̀ àtò dòdò Jésù
èmi kò gbẹ́kẹ̀lé ohun kan lẹ́yìn orúkọ ńlá Jésù. Ǹjẹ́ ẹ̀jẹ̀ tó ń ṣàbàlà bolo ṣe ẹ̀jẹ̀ lọ́wọ́ fi ṣèbù wa àìká má ti tọwọ́ bọ̀. Náà nínú ohun tó wọ́n wá sọ pé wọ́n gbé Jésù sókè pé it's a big miracle. Kì í ṣe Jésù nìkan ni wọ́n gbé sókè. Elijah wọ́n gbé sókè náà ni. Enoch wọ́n gbé sókè náà ni. Why should the raising of Jesus Christ be the deadliest of all miracles? Nígbà tí ìṣòro àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ gbé sókè. Ṣùgbọ́n dá sí lójú pé àwọn gbé Jésù sókè kò tí ì sójúṣe Ọlọ́run tó gbé sókè mọ́ni lọ́ka nílé ẹ̀ dáadáa. Elijah kẹ̀kẹ́ iná ló gbé lọ sókè. Enoch kẹ̀kẹ́ iná ló gbé lọ sókè. Electric fire, electric bicycle. Bẹ́ẹ̀ ni ló gbé lọ sẹ̀. Now ẹ wá jẹ́ kí n wọnú Bíbélì kí n sọ tí Bíbélì sọ nípa ọ̀rọ̀ mírèkù. Mo fẹ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ láti Jeremiah 14 verse 14. Jeremiah chapter 14 verse 14. Bíbélì ní nígbà náà ni Olúwa wí fún mi pé àwọn wòlíì sọ àsọtẹ́lẹ̀ èké ní orúkọ mi. Èmi kò rán wọn, bẹ́ẹ̀ ni èmi kò sì pàṣẹ fún wọn, èmi kò sì sọ̀rọ̀ kan fún wọn. Ìran èké, àfọ̀ṣẹ àti ohun asán ti ẹ̀tàn inú wọn ni wọ́n ń wí ni àwọn wọ̀nyí ń sọ àsọtẹ́lẹ̀ fún yín. Ẹgbọ́n kan tí Bíbélì sọ. Ṣé ẹ gbọ́ dáadáa? Àgbọ́yé chapter 14 verse 14. Nígbà náà ni Olúwa wí fún mi pé àwọn wòlíì sọ àsọtẹ́lẹ̀ èké ní orúkọ mi. Èmi kò rán wọn, èmi kò pàṣẹ fún wọn, èmi kò sì sọ̀rọ̀ kan fún wọn. Ìran èké, àfọ̀ṣẹ àti ohun asán àti ẹ̀tàn inú wọn ni àwọn wọ̀nyí fi ń sọ àsọtẹ́lẹ̀ fún yín. Àsọtẹ́lẹ̀ ẹ̀rí pé they not say there is someone here. Olúwa sọ fún mi pé ẹnìkan bẹ ní ibí yìí. Ọlọ́dẹ ló wò bá yín sọ̀rọ̀ ọdún Bíbélì o. Bẹ́ẹ̀ sì ni Bíbélì ni àsọtẹ́lẹ̀ irọ́ ni àfọ̀ṣẹ ìran èké ni wọ́n rí. Ṣèbá ti ní kú. Ní dádì ẹ máa wo psychology burúkú ní dádì. They don't say there is someone here. Olúwa sọ fún mi pé ẹnìkan bẹ ní ibí yìí. You have been looking for admission for long. O ti ń wá admission ti pé daddy asked me to tell you. Bàbá ní kí n sọ fún ẹ pé soon láìpẹ́ ẹ̀jìrì. So níbi báwo yẹn ṣe pọ̀ tó báwo ni èèyàn ṣe wà ń bẹ̀ tí ò ní máa wá admission. More than 100. How. Ẹ bá wo psychology. Now wọ́n tún wá ní òkè bí yẹn ò bá tún wá rí bẹ́ẹ̀. Wọ́n tún wá sọ pé ìwọ tó bá ti nílẹ̀ tó tí kò máa jáde bọ̀. Wọ́n á sọ fọ́lọ́ àwọn yóò gbé ẹni tó nílẹ̀ tí ò tí kò. So ìpè ìwọ náà ti nílẹ̀ ìwọ náà ti jẹ́ kíni kan ìwọ tó so these are pure psychology. Bíbélì ní ohun ẹ̀ka inú wọn òun ni wọ́n fi sọ tẹ́lẹ̀. Ẹ wá gbọ́n tí Jésù náà sọ. In the book of Matthew chapter 24 verse 23. Eléyìí la kà fún sísà kan ní Mọdákẹ́kẹ́ lẹ́nu tá a ṣẹ̀ṣẹ̀ náà ó sì bú sẹ́kún. In the book of Matthew chapter 24 wàláì sísà yẹn bú sẹ́kún pé so láti ẹjọ́ ìṣe náà ń tàn mí. Jésù ló sọ eléyìí fúnra rẹ̀ o ló pé àwọn èèyàn lẹ́nìí mírèkù ni wọ́n ń wá káàkiri ìyẹn bá yé ẹlòmíì jẹ́ ìyẹn bá lé ẹlòmíì mírèkù tí ń wá káàkiri ó bá yé ẹ̀jẹ̀ ó bá lé ẹ̀jẹ̀ ó gbọ̀nà ẹ̀jẹ̀ wọ́n run ọjà ẹlòmíì wọ́n run fámìlì ẹlòmíì torí pé mírèkù ni wọ́n wá káàkiri. Ẹ máa wo in Matthew chapter 24 verse 23 ẹ máa gbọ́ o. Nígbà náà Jésù ló ń sọ̀rọ̀ yìí bí ẹnìkan bá wí fún yín pé wò ó Kristi ń bẹ níhìn tàbí lọ́hùn ẹ má ṣe gbà á gbọ́ nítorí àwọn èké Kristi àti èké wòlíì yóò dìde wọ́n sì fi àmì àti ohun ìyanu ńlá hàn tó bẹ́ẹ̀ bí ó lè ṣeé ṣe wọ́n tan àwọn àyànfẹ́ pàápàá wò ó mo wí fún yín tẹ́lẹ̀ nítorí náà bí wọ́n bá wí fún yín pé wò ó wà ní aginjù ẹ má lọ síbẹ̀ wò ó wà ní ìyẹ̀wù ẹ má ṣe gbà á gbọ́ ẹ̀gbọ́n tí Jésù sọ. Wọ́n máa wá kọ́ni fún wa pé Jésù wà ń bí ó wà Jésù wà ń bí wá pàdé Jésù ni ó ṣe alága wa níbo. Jésù ní lọ́wọ́ sọ fún yín pé aginjù ẹ pàdé Jésù láginjù ẹ má lọ síbẹ̀ kódà nǹkan kan wà ní the book of Matthew chapter 15 verse 8. Lójú àwọn ọmọlẹ́yìn Kristi wọ́n èé gbọ́ràn rárá wọn kì í gbọ́ràn. Jésù ti fún wọn ní what they need. Ẹ máa gbọ́ Jésù ní àwọn èèyàn ń fi ẹnu wọn súnmọ́ mi wọ́n sì ń fi ètè wọn bọlá fún mi ṣùgbọ́n ọkàn wọn jìnnà sí mi. Bẹ́ẹ̀ni. Bọ́n ṣe rí nìyẹn o. Ọkàn wọn jìnnà sí wọn ṣùgbọ́n lásán ni wọ́n ń tẹríba fún mi wọ́n sì ń fi òfin ènìyàn kọ́ni fún ẹ̀kọ́
òfin ènìyàn ni wọ́n ń lò wọ́n lo òfin ọlọ́run. Ẹjẹ́ tó fi kan kún I think in the book of Matthew chapter I think 5 verse 6 or Matthew chapter 6. Ẹ tẹ́ sójú ẹ̀ kó lọ́ máa lọ wá kó lọ́ máa wá. Mo ti rí ní Matthew chapter 6 verse 5 nígbà náà ẹ máa gbọ́ tí ìwọ bá ń gbàdúrà má ṣe dàbí àwọn àgàbàgebè nítorí wọ́n àti máa dúró gbàdúrà ní sínágọ́gù àti ní igun ọ̀nà ìta kí ènìyàn kí ó bá lè rí wọn. Lóòótọ́ ni mo wí fún yín wọ́n ti gba èrè wọn. So that means àwọn tó ń káàkiri tó ń pariwo wọ́n á máa sọ fún wa pé ìsọjí wa wọ́n á máa disturb wa. Bíbélì ni wọ́n ní ìdẹ̀ wọ́n kàn ń disturb wa ni o. In fact ìkan tó wà mẹ́ ṣùgbọ́n ìwọ nígbà tí ìwọ bá ń gbàdúrà wọ ìyẹ̀wù rẹ lọ nígbà tí ìwọ bá sì ṣe ilẹ̀kùn rẹ tán gbàdúrà sí bàbá rẹ tí ń bẹ ní ìkọ̀kọ̀ bàbá rẹ tí ó sì ríran ní ìkọ̀kọ̀ yóò san fún ọ ní gbangba tẹ̀tìrì bẹ́ẹ̀. Ó nídìí láti máa disturb peace àwọn aráàlú all because you are praying. Ẹ gbàdúrà gbogbo ayé yín tó ti wọlé kó jíjáde ní orúkọ jẹ́ ẹni tó ti lọ bí sẹ́nátà àárọ̀ wọn ní jósùn wọn á bẹ̀rẹ̀ sí pariwo èmi ò ṣe dán ikú bọ́lá ní ogún rò mí o kó máa nìṣó lọ́rùn nínú ṣọ́ọ̀ṣì nìyẹn o èmi ò ṣe dán ikú bọ́lá ní ogún rò mí o kó máa nìṣó lọ àìfà àwọn orin míì wà tẹ́ bá ń gbọ́ nu ṣọ́ọ̀ṣì ẹ̀dẹ̀ mọ̀ pé ṣé nu ṣọ́ọ̀ṣì náà lẹ́sìn gbọ́ ni orí afárá ni máa wà tódò máa gbọ́ tà mí lọ orí afárá. Ó ti wá dijọ́ mélòó tẹ́ wá rí ìmáàmù tí wọ́n ń sọ eléyìí. Ẹ jẹ́ kí n tó fi kan kún ó tó di pé màá ráǹdì ẹ̀ hàn. Ẹ ti lè ráǹdì ẹ̀ hàn bò. Ok káàkiri máa bá a lọ. Ẹ tẹ̀ sójú ẹ̀ sí. Ní Matthew chapter 7 eléyìí lé pọ̀ nítorí wípé àwọn èèyàn they are so careless. Wọ́n careless in the sense that wọ́n mọ̀ nípa ẹ̀sìn wọ́n dẹ̀ ready. Pàápàá jùlọ ó máa ń dùn mí fáwọn mùsùlùmí tẹ́sí òye tí wọ́n wá sọ pé all in the name of miracle wọ́n á máa wá lọ sí chọ́ọ̀chì obìnrin tí ò wẹ̀ jánábà rí nígbèsí ayé ẹ̀ tí ò wẹ̀ ẹ́ là yóò wá gbọ́wọ́lé ọ lórí. Àwa bẹ̀rẹ̀ sí pèdè fọ̀ orí máa ká pápá ṣì màórì kúdọ̀rú sábò àyà àádẹ́ kí tata kúrúrú kàtíkà pàápàá sọ ní mọ̀kọ̀dẹ̀ múde yóò máa wá gbàdúrà fún ọ lẹ́ni tí wọ́n sọ kó dákẹ́ nínú ìjọ ni in 1 Corinthians chapter 14 verse 33 1 Corinthians chapter 14 verse 34 the book of 1 Corinthians chapter 14 verse 34 Bíbélì ní jẹ́ kí àwọn obìnrin kí ó dákẹ́ nínú ìjọ nítorí a kò fi fún wọn láti sọ̀rọ̀ kí wọn kí ó wà lábẹ́ ìgbọràn gẹ́gẹ́ bí òfin pẹ̀lú ti wí tí wọ́n bá fẹ́ kọ́ ohun kan kí wọn kí ó béèrè lọ́wọ́ ọkọ wọn ní ilé nítorí ohun ìtìjú ohun ìburú ohun àbùkù ní fún obìnrin láti máa sọ̀rọ̀ nínú ìjọ. Wàláhì àti bó ṣe wà nínú Bíbélì nìyẹn. Ṣé pé gbogbo àwọn obìnrin tó pera wọn ní pastors bí pastor dẹ̀ náà pera wọn àwọn obìnrin yẹn. Pastors àwọn deaconess àtàwọn choirs. Ṣé gbogbo àwọn obìnrin yẹn kò sọ̀rọ̀ nù ẹ̀? Ustaz Saheed wọ́n tako Bíbélì ni wọn ò gbọ́dọ̀ sọ̀rọ̀ kí wọn kí ó wà lábẹ́ ìgbọràn gẹ́gẹ́ bí òfin pẹ̀lú ti wí. Òfin ló sọ pé ká dákẹ́ nínú ìjọ. Ẹ tún tú bẹ́ẹ̀ kà fún ọkàn gbọ́. 1 Corinthians chapter 14 verse 34. One Old Testament nìyẹn. Ẹ̀gbọ́n àwọn aráwọ̀ fẹ́ Old Testament. Old Testament gan New Testament ni o. So ti gbọ́ àbábùlà kíìmù. Ẹjẹ́ nǹkan ṣe sùúrù. Ẹ ti gbọ́ ọkàn tí mò ń sọ. Mo fẹ́ gbé làkàyè wọn lọ síbẹ̀ ni pé ilé òun ṣe ó di òní òní o. Bẹ́ẹ̀ni èmi tẹ̀ wá fẹ́ ka New Testament fún nítorí pé wọ́n kọ́ wa ń gbà náà nígbà táwa Bible class. Ọlọ́run kó mọ́ṣá bá sọ Ustaz Yusuf Adépọ̀jù mọ́ṣá bá sọ lẹ́sàn mọ́ṣá bá lékún àlàáfíà ẹ̀. Matthew, Mark, Luke, John, Apostle, Ephesians, Roman, Corinth, Galatians, Ephesians, Philippians, Thessalonica, Timothy, Titus, Philemon, Hebrew, James,
Peter, John, Jude and Revelation. Ẹni pé pàtí mo kà mo ní Roman Corinthian. So ìyẹn la máa fi wá tó bá fẹ́ dàrú tó bá pe quotation. So ní 1 Corinthians chapter 14 verse 34 Bíbélì jẹ́ kí àwọn obìnrin kí ó dákẹ́ nínú ìjọ. Nítorí a kò fi fún wọn láti sọ̀rọ̀. Kí wọn kí ó wà lábẹ́ ìgbọràn gẹ́gẹ́ bí òfin pẹ̀lú ti wí. Tí wọ́n bá fẹ́ kọ́ ohun kan jẹ́ kí wọn kí ó kọ́ láti ọ̀dọ̀ ọkọ wọn ní ilé nítorí ohun ìtìjú, ohun ìburú, ohun àbùkù ní fún obìnrin láti máa sọ̀rọ̀ nínú ìjọ. Obìnrin ni ó wàá gba máìkì. Ayé ò ní yọ ò máa yọ tó bá yẹ pé ibi tí ìlú ti dáa ni ẹ mọ̀ gbọ́ pẹ́pẹ́ di ó ṣááyé iyọ̀ Èdùmàrè ṣááyé ẹ mọ̀ ibi tí ìlú bá ti lálàáfíà gbogbo tọ́jú ń fẹ́ jó sí náà nìyẹn. Gbogbo tó fẹ́ jó sí yẹn ìdí nìyẹn tó lọ sọ bá nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam nínú al-Qur'an in Quran chapter 8 Surah Al-Anfal verse 35 ọlọ́run wa ma kana salatuhum inda al-bayt illa muka'an wa tasbihan fadhuqul adhaba bima kuntum takfurun. Ọlọ́run ẹ̀rí ìjọsìn wọn ò jẹ́ kankan nínú ilé náà illa muka'an wa tasbihan ọlọ́run àfìfẹ́ tútù àtàtẹ́wọ́ pípa. Ọlọ́run torí bẹ́ẹ̀ fadhuqul adhaba wọn ó jìyà bima kuntum takfurun nítorí pé wọ́n ti ṣe ebèrè pẹ̀lú tọ́lọ́wọ́ bọba àlekè ọlá tó sọ̀kalẹ̀ fún wọn. Ìtọ́lọ́wọ́ sọ̀kalẹ̀ fún wọn òun náà ni pé kí wọ́n jọ́sìn fún Ọlọ́run gẹ́gẹ́ bí bá a ṣe kà lánàá ní Genesis chapter 17 verse 3 Abraham sin Ọlọ́run pẹ̀lú dojúbolẹ̀. Ní Exodus chapter 34 verse 8 Mose sin Ọlọ́run pẹ̀lú dojúbolẹ̀. Ní Numbers chapter 20 verse 6 Mose àti Aaron wọ́n sin Ọlọ́run pẹ̀lú dojúbolẹ̀. In the book of Revelation chapter 7 verse 11 àwọn màláíkà àwọn náà sin Ọlọ́run pẹ̀lú dojúbolẹ̀. Ní Nehemiah chapter 8 verse 4-6 àwọn èèyàn kírun ní sáfù wọn tó sáfù bá a ṣe ń tó sáfù. Ní Matthew chapter 4 verse 8-10 èṣù gbé Jésù lọ sórí òkè gíga ó transporté Jésù pẹ̀lú bẹ́ẹ̀sì tẹ transporté Jésù náà kò bá Jésù lérò láti sọ fún pé padà kúrò lẹ́yìn mi Sátánì nítorí àti kọ̀wé rẹ̀ wípé Olúwa Ọlọ́run rẹ ni kí ìwọ kí ó máa forí balẹ̀ fún òun nìkan ṣoṣo ni kó máa jọ́sìn fún. Àti kọ̀wé rẹ̀ wípé àti kọ́lẹ̀ it has been written pé o gbọ́dọ̀ sí ṣé ẹ mọ̀ it has been written yẹn á wà padà sí Quran chapter 17 Surah Al-Isra verse 23 ọlọ́ni wọ́n kọ̀ dọ́rọ̀ bùkà Allah ta'budu illa iyyah. Ọlọ́ni it has been written àti kọ̀dọ̀ ẹ̀ àti kọ́lẹ̀ bẹ́ẹ̀ pé ẹ gbọ́dọ̀ sí nǹkan kan illa iyyah àyàfọ́ náà bọ̀ bá nìkan ẹ wá gbọ́ wọn ní Jésù wọ́n ní ilé jù. Kerry, most of the pastors, wọ́n kàbùkù tó bá di jọ́gbìn ní àlìkíyàmọ̀. Wọ́n wà highly disappointed. Látọwọ́ Jésù àbí láti bo? Látọwọ́ Jésù ni. Wọ́n wà highly disappointed. Wọ́n wà highly embarrassed. Kódà embarrassment yẹn par excellence ni. Torí pé are beyond the tí wọ́n expect. Are beyond the reasoning wọn. Are beyond the gbogbo nǹkan torí pé gbogbo tí wọ́n ń ṣe ọ̀pọ̀lọpọ̀ wọn náà sì mọ̀ wọ́n ń tayé ni o wọ́n mọ̀ o ṣe ní táwọn ń ṣe deception ni o deceit ni o àwọn ń ta àwọn èèyàn ni o ọ̀pọ̀lọpọ̀ wọn mọ̀ o they were only trained to do so. Ẹ wá gbọ́n tí Jésù sọ dákun bọ́ọ̀ bá kọ̀ nǹkan kan lẹ̀ látàrọ̀ eléyìí ṣe pàtàkì bá ń kọ́lẹ̀ o kí ẹ má kọ̀ nǹkan kan lẹ̀ látàrọ̀ eléyìí ó gbọ́dọ̀ kọ́lẹ̀. In the book of Matthew chapter 7 verse 21. Matthew chapter 7 verse 21-22. The book of Matthew chapter 7 verse 21-22. Ẹ máa gbọ́ bombshell ní tá a fẹ́ kà yìí o. Bíbélì ní nígbà náà ni Jésù wípé kì í ṣe gbogbo àwọn tí ń pè mí ní Olúwa Olúwa Jésù ní kì í ṣe gbogbo àwọn tó pariwo pé Jesus is Lord I kick you I render you powerless ó jìbòjìbò kánkó ní máa kà Jésù ní kì í ṣe gbogbo wọn èṣù tẹ́ o àbùkù kan Sátánì èṣù tẹ́ o gbàgbàgbà máa gbá Sátánì létí bó lè gbá máa gbá Sátánì létí bó bá ń ṣọ̀lẹ ò lè gbá Sátánì létí ní ó ṣọ̀lẹ máa gbá Sátánì létí. Jésù ní kì í ṣe gbogbo àwọn tó ń pariwo Jesus is Lord Jésù Olúwa yóò wọ ìjọba ọ̀run àyàfi kìkì àwọn tí ń ṣe ìfẹ́ tí bàbá mi tí ń bẹ ní ọ̀run Allahu Akbar àyàfi kìkì àwọn tí ń ṣe ìfẹ́ tí bàbá mi tí ń bẹ ní ọ̀run Allahu Akbar. Ṣé àbá pé ìfẹ́ tọ́lọ́run yẹn ìyẹn la establish ní last week. Bẹ́ẹ̀ ni Abdul Hakeem fóònù yìí ò gbọ́dọ̀ kú ní irú táìmù yìí àbí kírẹ́dìtì mi ti tán nítorí dàrẹ́ẹ̀tì ni mò
dàrẹ́ẹ̀tì là ń pe Nàìjíríà o kọ́lọ́ ń ṣàánú wa. Ok dàrẹ́ẹ̀tì ni mò ń pè wọ́n. WhatsApp ò ṣiṣẹ́ àti alhamdulilayi. hello nẹ́tíwọ́ọ̀kì ni o àbí. ok bẹ́ẹ̀ni jésù kódà jésù tó ń ṣàlàyé fún wọn wípé ìfẹ́ in John chapter 6 verse 38 ó ní ẹ má ṣe rò wípé èmi jésù sọ̀kalẹ̀ wá láti wá ṣe ìfẹ́ mi tìka lára mi èmi kò sọ̀kalẹ̀ wá láti wá ṣe ìfẹ́ mi tìka lára mi bí kò ṣe ìfẹ́ ẹni tí ó rán mi. That is one. Number 2, in Matthew chapter 5 verse 17 and 18 jésù ní ẹ má ṣe rò pé èmi wá pa òfin àtàbí àwọn wòlíì run èmi ò wá láti wá pa wọn run bí kò ṣe láti wá mú wọn ṣẹ. ó rọrùn fún ọ̀run àti ayé láti kọjá lọ ju kí kékeré nínú òfin Ọlọ́run láti lọ láì má ṣe. That is pé gbogbo ohun tí Ọlọ́run bá ti kádàrá gbogbo ẹ̀ pátápátá ni ó ṣẹ. ẹ wá gbọ́n tí jésù wá ṣẹ́rí bá 21 ni òtí ẹ̀ wá lé bá 22 ló wá burú jù kódà òun ló ó fẹ́ le jù. jésù ní torí pé iṣẹ́ mọ̀ pé Ọlọ́run ti kọ́kọ́ fún wa ní wọ́nì nínú alukur'an Ọlọ́run ní tó bá dijọ́ ọ̀gbìn alikiyama nínú sóràtù Yásìn á padlọ́ọ̀kì ẹnu ní jẹ́ ní ó sọ̀rọ̀ wọ́tàṣáàdù arjuluhum bima kanu yaksibun Ọlọ́run ní ọwọ́ àtẹsẹ̀ ni ó máa wá júwe torí pé tá a bá fẹ́nu láàyè láti sọ̀rọ̀ ẹnu fẹ́ rojọ́ gbére ẹ̀ lẹ́sẹ̀ ẹnu fẹ́ ṣàlàyé pé àìwọ Ọlọ́run mi ọ̀sà dákun náà ni àìwọ náà ló ní nàlá àgàfóró rahim ẹnu fẹ́ rojọ́ ṣùgbọ́n àní jẹ́ kẹ́nu ó rojọ́ níjọ́ náà àwọn á jẹ́ kí ọwọ́ àtẹsẹ̀ kó máa wá júwe ẹ wá gbọ́ ẹgbọ́ bọ́mṣẹ́ tí Jésù sọ fún ọ. Jésù ní ọ̀pọ̀ ènìyàn ni yóò wí fún mi ní ọjọ́ náà pé olúwa àwọn kan aṣọ àsọtẹ́lẹ̀ ní orúkọ rẹ àti sọtẹ́lẹ̀ pé ẹnìkan ń bẹ níbí àti sọtẹ́lẹ̀ àti ní orúkọ rẹ ni a fi lé àwọn ẹ̀mí èṣù jáde àlé ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀mí èṣù jáde ní orúkọ Jésù àti ní orúkọ rẹ ni a ti fi ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ìyanu ńlá. Àwọn èèyàn mọ̀ sọ fún Jésù bẹ́ẹ̀ tó bá dijọ́ gbé dàlìkíámọ̀ pé ìrẹ́ Jésù àmọ́ tí ọkùnrin mọ́mọ́ dojú tì wá lónìí àmọ́ tí sàtọ́tẹ́lẹ̀ lórúkọ rẹ̀ àmọ́ tí lé ẹ̀mí èṣù jáde lórúkọ rẹ̀ àmọ́ tí ṣeṣẹ́ ìyanu ńláńlá tó pọ̀ lórúkọ rẹ̀ àwọn èèyàn máa ń fojú pásítọ̀ ńláńlá wò wá pé kò sí kò lórúkọ Jésù kò àti sọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ìyanu ńláńlá pé àfi nǹkan tó bá lọ́wọ́ sí láàánú ṣe mọ́mọ́ dojú tì wá lónìí ẹ wá gbọ́ Bíbélì ní nígbà náà ni Jésù wá ní nígbà náà ni èmi yóò sì wú fún wa pé èmi kò mọ̀ yín rí o ẹ kúrò níwájú mi ẹ̀yin oníṣẹ́ ẹ̀ṣẹ̀ ẹ kó sì lọ́dọ̀ bí ẹ ṣáà àwọn Lagos rẹ ẹ kó sì kúrò mi kó sì lọ èmi ò mọ̀ yín rí tó tó Ọlọ́run ẹ kó sì lọ ẹ kó bìrábì náà sí yín ẹ kó depart for me you are evil monger. bẹ́ẹ̀ni èmi ò mọ̀ yín rí o now kí wàá ní mírèkù tó ń pariwo kí láǹfààní mírèkù tó ń lọ tó ò lè lọ bọ́ síbi ẹ̀yin ọmọ ìyá mi nínú Islam eléyìí jẹ́ kó yé wa wípé kìí ṣe mírèkù lèèyàn fi dọ́lọ́hún mọ̀ ẹ dúró jẹ́jẹ́ o ẹ tún máa wò ó sí Christmas ló ń bọ̀ èmi ọmọ tó kan mùsùlùmí pẹ̀lú kérésì òun náà máa múra wọ́n máa múra kérésì kí ni tiẹ̀ pẹ̀lú kérésì ara ń tàn sọ náà nìyẹn tó bá wá di ẹ máa wò gbà tí iléyá máa ń fọ́ọ̀lù sí àmì ìtàwẹ̀ máa ń fọ́ọ̀lù sásìkò kérésì ó jẹ́ ẹ̀rẹ́ kérésì yìí náà àwọn ọdún tí wọ́n máa ń ṣe àtún padà fi ṣe tọ́pìkì náà á wà á tì tẹ̀ gbogbo àwọn oṣù tó ń lò dì tẹ̀. ọlọ́run lórí ètò yìí náà pẹ̀lú ògùn ọlọ́run á padà tì sí gbogbo ọdún wọn ṣùgbọ́n ká lọ mọ ẹ̀yin mùsùlùmí má bẹ́ẹ̀ sí jẹ́ ẹ nítorí ìrẹsì má bẹ́ẹ̀ sí jẹ́ nítorí ìrẹsì má bẹ́ẹ̀ sí jẹ́ ẹ nítorí ìrẹsì má bẹ́ẹ̀ sí jẹ́ nítorí ìrẹsì pẹ̀lẹ́ràn méjì má bẹ́ẹ̀ sí jẹ́ o nítorí ìrẹsì ẹ̀sìn ò papọ̀ má kí wọ́n kú ọdún má bẹ́ẹ̀ sí jẹ́ nítorí ìrẹsì bí wọ́n pé ẹ má bá wọn pàdé ẹ má bẹ́ẹ̀ sí jẹ́ nítorí ìrẹsì pẹ̀lẹ́ràn méjì má bẹ́ẹ̀ sí jẹ́ o nítorí Káwọ́sára má bẹ́ẹ̀ sí jẹ́ nítorí ìrẹsì má bẹ́ẹ̀ sí jẹ́
nítorí múmínì má bẹ́ẹ̀ sí jẹ́ nítorí rẹ̀ sì má bẹ́ẹ̀ sí jẹ́ o nítorí Sàídì má bẹ́ẹ̀ sí jẹ́ nítorí rẹ̀ sì má bẹ́ẹ̀ sí jẹ́ o nítorí Akímù má bẹ́ẹ̀ sí jẹ́ nítorí rẹ̀ sì má bẹ́ẹ̀ sí jẹ́ o. Ẹ kú òun bẹ́ẹ̀ gbogbo tí ìbá ti ṣetán náà kódà láàrin wọn gan ọ̀rọ̀ ó ṣe kérésì kò ṣe kérésì ó dàrú mọ́ wọn lọ́wọ́. Ẹnìkan nínú àwọn àpá olórin wa tí máa ń kọ́ alẹ́kọ̀ọ́ ó ní kérésì méèsì kò tẹ̀rí fún ọdún wa gbélé rọ̀gbọ́ lẹ́sẹ̀ ńlẹ̀ happy new year ọdún ẹ̀bọ ni ká má jí sọ́ọ̀fì ká má tọ́jú yá mùsùlùmí ká kíyèsí ra wa kí ló fẹ́ àdébí Muhammad ló sọ fún wa man tashabaha bi qawmi fahuwa minhum mùsùlùmí tó ń ṣàfarawé kírísílámù ẹ lọ fúnra kírísílámù ẹ lọ fúnra ẹ tún ń palẹ̀ mọ́ kérésìmesì ọdún mẹ́ta tóhùn lọ́dún wa iléyá ìtùnú pẹ̀lú jìbà mùsùlùmí kákìyèsí ra wa kí ló fẹ́ sọ lọ́jọ́ ọjọ́ yẹn kí ló fẹ́ sọ tí wọ́n bá bí ẹ́ kí lẹ́sìn rẹ bó o bá fẹ́ ṣọ̀ṣàkálá bó o bá fẹ́ ṣòṣogolo èwo ni ṣàkálà ṣogolo happy new year ọdún ẹbọ ni ọdún ìsà ọdún ẹbọ ni ká má jí sọ́ọ̀fì ká má tọ̀ sí yà mùsùlùmí kákìyèsí ra wa ká má jẹ ráìsì ká wá fi dára mùsùlùmí kákìyèsí ra wa ká má jẹ tọ́ọ̀kì ká wá fi jẹ yà mùsùlùmí kákìyèsí ara gbogbo tá à ń sọ náà nìyẹn. From díẹ̀ náà wọ́n tún lẹ́yọ̀ wọn wọ́n tún wá mú wọn lọ wọ́n tún tì wọn lọ gbogbo àwọn ìgbọ́kúgbọ́ ibi tó yẹ kó ti dúró tọ́lọ́ kò ní dúró tọ́lọ́ yóò máa sá káàkiri àwọn bá ti jòyè wa pé mọ̀ntọ́lá bá wà jàdà ẹni tó bá ti wá wá kú wa dandan náà ni kó rírì kúrì ẹ jẹ́ àdúró tọ́lọ́ kò sí mírèkù kankan níbi kankan ẹ̀rí àwọn ànábì ọlọ́run tó tún wọ̀nù wa pé ẹ ṣọ́ra yín o wàláì ìgbà tá a ka Matthew 24-23 yẹn àǹtí yẹn sì bú sẹ́kún Ògbómọ̀ṣọ́ àǹtí yẹn ti wa àǹtí yẹn sì bú sẹ́kún pé so gbogbo mírèkù tán àní ẹgbẹ́ challenge àwọn pásítọ̀ kí ló dé tọ̀rọ̀ lọ sí yàbọ̀ ọwọ́ òsì kí ló dé tí wọn lọ sáárò tó bá yẹ pé lóòótọ́ ni wọ́n ń ṣe mírèkù kí ló dé tí wọn kọjá sí sábò ṣẹ̀mọ̀ pé ojú àwọn afọ́jú yẹn ó ní kátígórì àwọn afọ́jú kan àbẹ̀ fẹ́ ẹ̀ ní rẹ́yìn kankan lójú wọn mọ́ tí ò tẹ́yìn ẹ̀kọ́ máa ń di ọlọ́run kọ́ lọ́wọ́ fúnpọ̀ ẹ̀yìn yẹn ò sí mbẹ̀ mọ́ rárá àwọn míì wà mẹ́tẹ́ fẹ́ ẹ̀yìn yẹn kàn wà mẹ́ ó kàn fọ́ ni ẹ̀yìn mi ò sí mbẹ̀ ẹ̀kọ́ máa ń di ọlọ́run kó dá padà síbẹ̀ ṣùgbọ́n ẹ̀rọ ni wọ́n máa ń ṣe mírèkù olórí burúkú mo ń lọ sí Kotonu níjọ́ kan mo wá dé Sango Ọ̀tà mo fẹ́ wọ mọ́tò ìdí ìrókò bí gẹ́yẹ ṣe ó bó ṣe fún mi ní track kan ni pé àbá pé kí n dákun àwọn fẹ́ ṣe program níjọ́ Sunday pé ṣé màá wá mo wá ní màá wá èmi mọ̀ pé mo fẹ́ fọpọlọ ẹ̀ ṣeré ni mo ní màá wá ó wá ní inú ẹ̀ wá dùn gan pé ṣé mo ṣúọ̀ pé màá wá mo ní màá wá ó ní kí n fóun ní nọ́mbà mi mo wá fún un so mo wá jẹ́ kó rìn síwájú díẹ̀ mo wá pè padà pé sísà wà mo ní mi nílé wa o ó ní akílódé àmọ́ ní sọ́ọ̀rì mi ò sínú àwọn tó pè mo ní ìwọ náà wàá wà àwọn tó pè olórí burúkú ẹ̀dá ayéyàn lẹ́nu mo wá jẹ́jẹ́ mo ní ẹ̀ ní òkè mo ní mi ò sínú wọn mi ò wá ṣe mo níṣẹ́ tí mò ń ṣe èmi ìdí iṣẹ́ lórí ibú mo ní so ó wá dúró wọ́n ń wù mí because kò tí ì gbọ́rú interpretation yẹn rí understand because wọn ọ̀pọ̀ lórí ire náà ilé ẹ̀wọ̀ olórí ibú ni ẹ ń pè ní ìdí iṣẹ́ lórí ibú ó wá wọ̀ mí títí ó wá bẹ̀rẹ̀ sí lọ torí pé kò mọ nǹkan tó lè sọ ọlọ́run kó mọ̀ ṣì wá lọ́nà so nípa mírèkù ọlọ́run ló ní mírèkù lọ́dọ̀ àwọn ànábì ọlọ́run ló ní mírèkù lọ́dọ̀ kò sí nǹkan kan tó lè ṣe lẹ́yìn wípé ìtọ́nà ọba àlejò ọlá bá fọwọ́ sí ọkùnrin káwà lẹ́kọ̀ọ́ pásítọ̀ káwà lẹ́kọ̀ọ́ ó máa ń sọ fáwọn èèyàn pé kí wọ́n wá káwá bẹ́lọ̀ lọ́dọ̀ fún ọmọ òun fún ara ẹ̀ gan kò bímọ ẹni tó ń sọ̀rọ̀ tó ń sọ pé káwọn èèyàn wá sọ́dọ̀ nǹkan òun fún ara ẹ̀ kò bímọ tó báwo lẹni tí ò ní nǹkan lọ́dọ̀ yóò ṣe máa wá sọ pé káwọn èèyàn wá sọ́dọ̀ òun káṣí wàá máa gbà ní tóun fún ara ẹ̀ gan tó ń bẹ náà tí ò rí to really show that ọlọ́run ọba nìkan òun ni ọba tó ní gbogbo nǹkan lọ́dọ̀ ọlọ́run ọba ló ní máa ṣe ọlọ́run ọba ló ní kí nǹkan ó ṣe ọlọ́run ló ní kí nǹkan ó máa ṣe so with that we just employ people ẹ dúró ti ọlọ́run
ẹ má yapa àṣẹ Ọlọ́run ẹni tí ò bá ti yapa àṣẹ àdéhùn Ọlọ́run ni Ọlọ́run inkari tó mọ tawakkal bàbá ti dúró ti Ọlọ́run Ọlọ́run bá dandan ni kọ́lọ́run bá àlekè ọlá kó dúró ti wà. Bàbá ti ṣe dáadáa bàbá ti mú tọ́lọ́run bàbá ti mú lọ́kùndùn dandan ni kọ́lọ́run bá ó dúró ti wà. Ọlọ́run kì í kò ń sí lẹ́yìn alábòsí Ọlọ́run sì máa ń dúró ti àwọn ẹrú ẹ̀ Ọlọ́run máa ń dúró ti wọn Ọlọ́run kì í kúrò ká má wàá mírèkù kankan káàkiri wọn Ọlọ́run bá nìkan ló ní mírèkù lọ́dọ̀ torí pé gbogbo àwọn ẹ̀rí wọ̀nyí it is just to show to us that dájúdájú Ọlọ́run bàbá àlekè ọlá kò ń ṣe ẹni tí ó dẹ ẹrú ẹ̀ tí ó máa wá dà á láàmú Ọlọ́run kì í dẹ ẹrú ẹ̀ láàmú so Ọlọ́run ó ti fi gbogbo àwọn ìkànnìyà àwọn nǹkan tí ó lò títí débi tí ó lò Ọlọ́run ti fi kalẹ̀ yóò ti filẹ̀ wọn so sísáré káàkiri ìyẹn ò ní ṣéǹjì kádà Ọlọ́run ẹ wọ Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam Ànábì sọ pé Ọlọ́run ti dá gbogbo nǹkan Ọlọ́run sì ti kàdárà ẹ̀ bó ṣe rí Ànábì wa ń sọ fún arákùnrin náà pé ìyá arákùnrin ṣe dáadáa má yapa àṣẹ Ọlọ́run so gbogbo tọ́lọ́run bá ṣe ní haram ṣe haram gbogbo tọ́lọ́run bá ṣe ní halal ṣe halal wa istamu ala nasi an yadurruk bọ́lọ́run bá yẹ bí gbogbo ayé bá kóra jọ pọ̀ pé àwọn ṣọlá burú wọn à ní lè ṣe ọlá burú illa bi shay'in qad kataba Allahu lak àyàfi nǹkan tí Ọlọ́run bàbá àlekè ọlá tó bá ti kọ́ ọ́ lẹ̀ fún ọ pé yóò ṣe wa istamu ala nasi an yadurruk tí gbogbo ayé bá kóra jọ pọ̀ pé àwọn ṣe olóore níta kọ̀ọ̀kan àyà ń fáwọ́kà wàyí sámú wàhálà náà ti àyà ń fáwọ́kà tí gbogbo ayé bá kóra jọ pọ̀ pé àwọn ó ṣe olóore wọn ní lè ṣe olóore o ìlà àbíṣe yìí nǹkan di kádàbà lọ́wọ́lá àyàfi nǹkan tí Ọlọ́run bá ti kọ́ lẹ̀ pé oore kan ń bọ̀ tí ó ṣẹlẹ̀ sí lágbájá lámọ íńtánẹ́ẹ̀tì ni ó wàá jẹ́ sábàbí wàyí sámú wàhálà náà ti àyà dúró bí gbogbo èèyàn má ti kóra wọn jọ pọ̀ láti ṣe ọlá burú wọn à ní lè ṣọ́lá burú ìlà àbíṣe yìí kan di kádàbà lọ́wọ́ àlè wọn à ní lè ṣọ́lá burú àyàfi nǹkan tí Ọlọ́run bá àlè tọ́lá tó ti kọ́ lẹ̀ pé yóò ṣọ́ torí pé rufiatil aklam Ọlọ́run bá ti kọ gbogbo àkọọ́lẹ̀ gbogbo nǹkan ó ti wá gbèjé tó fi kọ́ Ọlọ́run ti gbé e sókè wàjà fati soho bẹ́ẹ̀ sì ni ibi tá a kọ́ sí ó ti gbẹ mẹ́ kádàrá ti gbẹ ìdí nìyẹn nínú alukur'an tọ́lọ́ bá fi ní wa in min shay'in illa min indina nǹkan kan ò ní ṣẹlẹ̀ illa min indina àyàfi kó jẹ́ látọ̀dọ̀ àwa lọ wa ma nunazziluhu a sì ní sọ nǹkan kankan lọ illa bi qadari ma'lum àyàfi kó ti wà nù kádàrá lọ. so Ọlọ́run ò ní ṣe nǹkan kan àyàfi kó ti jẹ́ pé tó ti òun fúnra rẹ̀ tó ti ṣe é lẹ̀ ẹnìkan ò sì ní ṣe tọ́lọ́run ò ṣe ẹnìkan ò sì ní bíwọ́ tọ́lọ́run fẹ́ ṣe láéláé kò ní ṣẹlẹ̀ so Ọlọ́run ti kàdárà gbogbo nǹkan yẹn pé bí ó ṣe máa rí nu so bẹ́ẹ̀ yẹn sáré títí àfáà ẹlẹ́kọ̀ọ́ kan ó ní wàrísí kúkà lẹ́yìn sáyà ń kú sí òòtà ni wàlẹ́ sáyà sí ìdòfin rèézékè lànà o wàlẹ́ sáyà sí ìdòfin rèézékè lànà o àfáà ní wàrísí kúkà àrísìkí rẹ ìjẹ́mu rẹ lẹ́yìn sáyà ń kú sí òòtà ni kò ní reduce torí sluggishness wàlẹ́ sáyà sí ìdòfin rèézékè lànà o wàlẹ́ ìsáyà sí èdòfin rèézékè lànà kò sì ní lékún torí stress yorùbá ní ìfàkùnù kò ní kéèyàn ó tòṣì ìyára tètè kò sì sọyàn dọlọ́rọ̀ nínú kéèyàn jí ní aago 2 òru kó mọ̀ wọlé ọ̀ǹtì 11 kò sọ pé káàsìkì rẹ̀ ó lékún kéèyàn dẹ̀ bọ́ta láago 8 kó wọlé láago 4 ìyẹn ò sọ pé kó tòṣì ìtumọ̀ ẹ̀ ni pé ìtọ́nà ti kádàrá fún kó wá yóò ṣẹ ẹ̀yin náà ẹ wo gbèsè ayé yín nígbà tẹ́ bẹ̀rẹ̀ tẹ́ lọ lé kí ó tẹ́ kí ó gbẹ ṣé ẹ̀yin máa fẹ́ máa bára yín nínú èbó ẹ̀yin ò ní ìròrí gan ẹ wo gbàtà yìí ń jayé fọ́ọ̀rì ẹ lè mọ̀ pé ibi ìtọ́lọ́hùn yín lọ́rọ̀ yóò padà wá tán sí ẹ wo kádàrá Ọlọ́run ẹ̀yin ò ní mọ̀ torí pé ìgbìyànjú lẹ́ẹ̀ máa ṣe títí tọ́lọ́hùn ó tún wá padà darí yín débi tẹ́ lọ tẹ́ ká ní pé àsìkò òlú èbó ká ní pé kò tí ì tó fún yín ẹ máa dààmú ni kò ní bọ́ sí. bẹ́ẹ̀ni. ẹ máa dààmú ìfá àti tó wá fọ́ níbi ọ̀rọ̀ Ọlọ́run ni pé ìgbà tí owó kinní yẹn cheap ó lè má bọ́ sí fún yín. bẹ́ẹ̀ni. kó wá jẹ́ pé ìgbà tó owó rẹ̀ ń wọ́n lọ́lọ́run àṣẹ rọrùn Ọlọ́run sì la gbogbo ọ̀nà tí yóò fi rọrùn. bẹ́ẹ̀ni. so ìyẹn ni pé wá àti táwọn máa ṣe pé àwọn èèyàn wa ni pé ká wá dúró tọ lọ́hùn
àwọn bàbá wọn lẹ̀ Yorùbá wọn ní ká gbà fọ́lọ́run ní ìsinmi o ká gbà fọ́lọ́run ní ìsinmi kádàrá ò ṣe é kọ̀ láì gbà ká gbà fọ́lọ́run ní ìsinmi. so ẹ̀yin mùsùlùmí ẹ gbà wípé alákọ̀ọ́kọ́ náà ojú ọ̀nà ìṣòro gbogbo wa lágbàbẹ̀ kọjá èyí tí kò kàn máa rí ń bẹ̀ òun ló yàtọ̀ síra wọn. ìyá wa kan mọ́ wà pẹ̀lú wọn lálẹ́ yìí not quite long wọ́n wá ń ṣàlàyé fún mi pé báwọn ṣe ń ṣàdúrà tó báwọn ṣe rọ̀ tó báwọn ṣe farabalẹ̀ fún ọkọ àwọn tó síbẹ̀síbẹ̀ náà àwọn ò padà wá borí yìí ń bẹ̀ àwọn ò padà rí nǹkan tó encourage wọn mẹ́ mo ní alájà wọ́n ti wá ọ̀rọ̀ yẹn mo rí pé ó ti ká wọn lára ó ti wá fẹ́ di mo ti rí pójú wọn ti pọ́n mo wá sọ fún wọn pé mọ̀mọ́ ṣe rí gbogbo ìtẹ́ rí yẹn ẹ gbà pé kádàrá ti yín nù ẹ gbà pé bọ́lá ń ṣe sọ pọ́rọ̀ tí yóò rí yẹn ó lè ẹ mọ̀ nǹkan lè tò bẹ́ẹ̀ ṣe ń fẹ́ kó gbogbo ajẹ́ pò ń gan ní òṣèlú fábàbí tó mẹ́rin yìí lọ. tó tó ọlọ́run. ṣùgbọ́n ó yí ọlọ́run ó yẹ Yorùbá ní bó ṣe wù kó yí ẹ̀dá tó ó yí ọlọ́run jù bẹ́ẹ̀ lọ ọlọ́run tó tó bẹ́ẹ̀ ó yí ọlọ́run ẹ̀yin ò mọ ẹ wò tán Khadir àti Musa àwọn kan máa pè ní Khidiru àwọn kan máa pè ní Khadir àmọ́ lọ́dọ̀ àwọn afọ́ ní tafsir wọ́n ní ẹ̀gbà wa Khadir ó pọ̀ ju Khidiru lọ. nígbà tí àwọn àfa wọn ní pé wọ́n bi Musa léèrè pé ta ló nímọ̀ jù wọ́n bi Musa léèrè pé ta ló nímọ̀ jù so Musa wá ní òun lòún nímọ̀ jù ọlọ́run àwọn òkúta níbẹ̀ yẹn èmi ọlọ́run màá sì kọ́ ẹlẹ́kọ̀ọ́ pé níbi tó wà yẹn wàá tún rẹ́ni tó nímọ̀ jù ọ lọ ẹ̀wọ̀n kan so ọlọ́run wá líǹkì ẹ̀ pẹ̀lú Khadir ẹ wá tẹ́ bá lọ Quran chapter 18 ẹ bá ìtàn yẹn bẹ̀ so nígbà tí Musa wá dọ́dọ̀ Khadir wá sọ fún Musa pé ṣó lè ṣe sùúrù pẹ̀lú mi báyìí Musa náà kí ló dé tí mi ní lè ṣe sùúrù pẹ̀lú ẹ̀ ṣé mi àti ẹjọ́ ní àjọ díìsì ni ọ̀dọ̀dà tó bá wá rí bẹ́ẹ̀ gbogbo tí n bá ti ṣe má bí mi léèrè gbogbo tí n bá ti ṣe má bí mi léèrè àtà tí màá fi ṣàlàyé fún ọ òdìfà aláka zikro títí tí màá fi ṣàlàyé nǹkan tó ṣẹlẹ̀ fún fantolakọ náà bá bẹ̀rẹ̀ ìrìn àjò. ìpele àkọ́kọ́ ni pé wọ́n wọnú ọkọ̀ ojú omi yẹn nígbà tí wọ́n wá dáàrin Ànábì Khadir ó wá yọ wàhálà láàrin ọkọ̀ ojú omi yẹn ó ṣá ọkọ̀ ojú omi tó lálàáfíà Ànábì ó wá ṣáàrin ẹ̀ débi pé omi wá ń wọlé Musa ò lè mú mọ́ra pé tó fẹ́ tẹ̀ wá rì sínú omi ni ọkọ̀ ojú omi tó lálàáfíà tó ń gbé wá lọ láì sí wàhálà ó dáàrin ẹ̀ ó ti débi tó omi ń wọlé Khadir Musa ibi mo ti sọ fún ọ pé kí n bá ṣe kọ́ ọmọ bìbí lè àwọn ni ó dáa pé ẹ má bínú ìsàtúkà ń ṣe ń kọ́tù bàlákà ẹ̀ pé òun gbàgbé ni látò àkíníbi máa nà fíìtù má mú mi má jẹ ní àtórí tí mo gbàgbé má wọrí ní ìsinmi níbi ọ́ ní kankan mọ́ bá tún ṣe ń lọ wọ́n bọ́lẹ̀ nínú ọkọ̀ ojú omi Ànábì Khadir ó wá rí ọmọ kan bó ṣe rí ọmọ yẹn báyìí lẹ́ẹ̀kan náà ló bá mú idà jáde ló bá bẹ́ orí ọmọ yẹn Musa ní ìwà Ànábì yà pààyàn ni wọ́n ọmọlọ́mọ tí ń lọ lálàáfíà tí ò sí nǹkan kan tó ṣe ó kàn yọ àdá ó sì bẹ́ orí ẹ̀ bẹ́ẹ̀ kí ló dé kí ló ṣẹlẹ̀ tó bá ní ṣebí mo ti ní kó má bí omi ní nǹkan kan Musa wá ní ó dáa tí bá ti wá bí ẹ léèrè kan sí báyìí kó jẹ́ kí ìyẹn ó jókòó yà láàrin wa ìgbà tí wọ́n wá ń lọ wọ́n wá rí ilé wọ́n rí fẹ́ǹsì kan tó ti wó lára ilé ògiri ilé kan tó ya níwà ìgbà tó délùú yẹn wọ́n gbà wọ́n lálejò kankan so Ànábì Khadir wá ní kí Musa lọ máa pọnmi wá pé àwọn mọ ògiri padà so bá ṣe mọ ògiri yẹn tán ni Musa sọ pé ìlú tá a dé tí wọ́n fún wa lóúnjẹ tán fún wa lómi pé àtún wá ń ṣiṣẹ́ bọ̀ lóta ní òṣìṣẹ́ tá a sanwó Ànábì Khadir wá ní tọ̀ ìgbà tásìkò ti tó báyìí láti ṣàlàyé tó máa lọ jẹ́ wá ṣàlàyé nǹkan mẹ́tẹ̀ẹ̀ta fún ó rí àmà sẹ̀fínà ó rí ọkọ̀ ojú omi yẹn ọba kan ṣẹ̀ṣẹ̀ jẹ nílùú tó fẹ́ máa gba gbogbo ọkọ̀ ojú omi tó bá ti lálàáfíà ṣùgbọ́n kò ojú omi tá a wọ̀ ẹ́ àwọn ọmọ òrukàn méjì ló ní íńtánẹ̀tì fi ń jẹun ni tọ́ba ìbá fi lè gba ọkọ̀ ojú omi lọ́wọ́ wọn wọn ò ní lè rí nǹkan tí wọ́n mọ̀ fi jẹun mọ́ pé Ọlọ́run pa mí láṣẹ pé kì í da ìtàn yẹn wà ní sọ́dọ̀ káf ní ìsọ̀tàn ìjàmbá àti yẹn níbo láti máa 60 délẹ̀ ẹ ti gẹ́ẹ̀tì tí mo sọ fáwọn náà ní Ọlọ́run wá pa mí láṣẹ pé kí n sọ ọkọ̀ ojú omi yẹn kí n sọ dá láàbò ara sódà àtìgbà tọ́ba yẹn bá ń fẹ́ ipá gba gbogbo àwọn ọkọ̀ ojú omi tó bá ti lálàáfíà kò ní lè gbà táwọn ọmọ òrukàn yìí. ẹlẹ́ẹ̀kejì ọmọ yìí ọmọ èèyàn Ọlọ́run ni ṣùgbọ́n ọmọ ìbànújẹ́ ló jẹ́ fún wọn. Ọlọ́run ló ní kí n pa bóyá òun Ọlọ́run òun wàá fi ọmọ mi òun wàá fi rọ́pò fún wọn. ẹni ẹlẹ́ẹ̀kẹta òun náà ni
ẹni ọlọ́run náà lẹni náà ṣùgbọ́n ó ní property àwọn ọmọ rẹ̀ sì kéré ó wá wò pé tóun máa gbé property tóun ní tóun máa gbé fáwọn èèyàn wọ́n kàn ṣe thank you ni wáyé tóun ò fi gbẹ́lẹ̀ kóun wá kọ́lé mọ́ lórí kóun wá gbé kinní yẹn sílẹ̀ kóun wá kọ́lé mọ́ lórí sódà táwọn ọmọ yẹn bá ti dàgbà kinní yẹn wọ́n lè rí àlùmọ́ọ́nì tí bàbá wọn fi sílẹ̀ tó wọ́n á lè lò but ìgbà tí kinní yẹn wó sí àwọn ọmọ yẹn ò tí ì dàgbà ọlọ́run pa òun láṣẹ pé kóun mọ padà ìgbà tó wá mọ padà Ànábì sallallahu alaihi wasallam Ànábì ní ká ní pé Musa ṣe sùúrù ni ìbá kẹ́kọ̀ọ́ tó pọ̀ lára Khadir ká ní pé Musa ṣe sùúrù ni ẹ̀kọ́ tí ìbá kọ́ lára Khadir so àwọn àpá wa nílẹ̀ Yorùbá àwọn wá dá fóònù yẹn náà padà wọ́n wá ní wọ́n wá ń sọ wọ́n ń béèrè wọ́n ní Khadir wọ́n ń bi Musa léèrè pé èwo ni òṣìọ́ nínú nǹkan mẹ́tẹ̀ẹ̀ta ọlọ́run kó bá kí àwọn àpá ilẹ̀ Yorùbá tí wọ́n lálàáfíà kí àwọn èèyàn ń pa lórí tí ìṣe tọ́lọ́wọ́ bá sọ wọ́n wá ní ilẹ̀ Musa èwo ni òṣẹlẹ̀ tí ó nínú àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta àwọn ní rárá òun ò fìgbà kan wà lórí omi rí o òun ò pa ọmọ ọlọ́mọ rí o òun ò dà ṣe sùúrù ìgbà tó wà ń kékeré tí Fáráò tó ń pa gbogbo àwọn ọmọkùnrin tí ìyá rẹ̀ tó gbé ọ sínú basket tó gbé ẹ sórí omi ó kú gbà náà bó kú. sótẹ́rì. ẹlẹ́ẹ̀kejì ìwà àti ọmọ Bani Israel tẹ́ ẹjọ́ ń jà bí ìwà àti ọmọ àwọn ará Mísírà tẹ́ ẹjọ́ ń jà fọwọ́ tì tó ti kú ọ̀pá yẹn àbọ̀ ọ̀pá yẹn. mo ṣe sí mi. kódà ẹlẹ́ẹ̀kẹta ẹni òun ò ṣàṣiṣẹ́ tí òun ò ṣiṣẹ́ bọ̀rọ̀ òṣìṣẹ́ tí wọ́n sanwó fún ọ̀dà rántí. ìjọ tí ìyàwó rẹ̀ tí wọ́n lọ sódò tí wọ́n lọ pọnmi tán bọ́ olódò níjọ́ náà kànga tí wọ́n ti máa ń pọnmi tá bá ti lọ látàárọ̀ ó di ìrọ̀lẹ́ kí wọ́n tó dé torí wípé tọ́ba ti ń dé wọ́n á máa oníkálukú wọ́n á máa dúró síbẹ̀ ó dìgbà tí wọ́n bá pé 40 ìgbà tó bá pé 40 yẹn wá dì mọ́ èyí tó jẹ́ ká fi ṣe orí kànga yẹn àwọn èèyàn 40 ló máa ń ṣí ṣùgbọ́n torí pé Musa ànábì Ọlọ́run ni agbára wọn a máa ju èèyàn 40 lọ Ọlọ́run kì í dáwọn àyàn bí ẹ̀ ilé èèyàn yẹpẹrẹ so báwọn ọmọ yẹn ṣe wá lọ sómi bá ṣe lọ sódò káwá tètè dé bàbá wọn ní kílẹ̀ ẹ bá wọn èèyàn nídìí odò ni wọ́n ní rárá wé ó yà wá lẹ́nu bàbá wa ọkùnrin kan la bá nídìí odò pé òun nìkan ṣoṣo ló ṣí ìdérí kànga ẹ̀ bàbá wọn ní kí wọ́n lọ pè wá ànábì Ọlọ́run ló gbúdọ̀ jẹ́ kò gbúdọ̀ jẹ́ èèyàn lásán Ọlọ́run yìí dá èèyàn kan nígbà ànábì Ọlọ́run ló gbúdọ̀ jẹ́ sókè kiri pé tá a bá ti gbà fọ́nà kódà ní tí mo fẹ́ sọ kí n má bàa tún gbàgbé torí pé lómi lè máa wò pé so ìtàn sọ ni pé kádàrá ò lè yí padà ṣébí wọ́n máa ń sọ fún wa pé òru làlátùl kọ́dírì tá a bá ṣe kòńgẹ́ rẹ̀ kádàrá ó yí padà bẹ́ẹ̀ ni gbogbo tí ó yí padà náà ó ti wà lákọọ́lẹ̀ pé yóò yí padà ẹ̀gbọ́n mi yé gbogbo tó yí padà náà ó ti wà nínú àkọọ́lẹ̀ pé yóò yí padà torí pé yí padà ó ti wà ní àkọọ́lẹ̀ pé yóò yí padà Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam Ànábì ní kí Ọlọ́run tó bẹ̀rẹ̀ creation Ọlọ́run tó bẹ̀rẹ̀ láti máa dá àwọn nǹkan Ọlọ́run ti kọ àkọọ́lẹ̀ gbogbo tó dá yẹn 50,000 sana for about 50,000 years Ọlọ́run ti kọ àkọọ́lẹ̀ gbogbo àwọn nǹkan yẹn kó tó bẹ̀rẹ̀ sí dá wọn. ẹ wo nǹkan so Ọlọ́run ti perfect gbogbo ẹ̀ o ò lè o má wulẹ̀ sáré ká so sísáré káàrẹ kò ní òun sá lọ ọlọ́ngbà mérekù òun lọ màmá wa kan wọ́n ṣẹ̀wẹ̀ sí Islam láìpẹ́ nínú program wa tí a ṣe ní January February wọ́n pe màmá yẹn ní alájà Jésù alájà Simia wọ́n ní one nínú tó gbé àwọn kúrò nínú Islam òun ni wípé ọkọ táwọn níná kò tiẹ̀ kọ́kọ́ kọ kò ń tààrà má sì kí àwọn kò wúlò lọ títí ẹlẹ́ẹ̀kejì ni wípé láàárín ọjọ́ 5 ọmọ 3 sì kú fáwọn. láàárín ọjọ́ 5 ọmọ 3 sì kú fáwọn pé àwọn ti fẹ́ di wèrè sílùú ẹni tí mò ń sọ yìí ẹ̀ẹ̀mejì lọ́lọ́ Mọ́kà tẹ́ẹ̀rẹ̀ yín Mọ́kà lẹ́nu ẹ̀ báyìí tó sì fi yín Mọ́kà gorí òkè. Ọlọ́run wa tó fi akádì kọ́lọ́run tó fi ṣàánú mọ̀mọ́ náà Ọlọ́run ti ṣàánú mọ̀mọ́ náà nísìnyí tó ti wà ní Islam so mọ̀mọ́ yẹn wá ká bá narrate experience wọn ní last week tá a ṣe wà ń Kìṣí mọ̀mọ́ yẹn ti ń sọ̀rọ̀ pé ẹ̀yin tẹ́ ẹ jọ́kọ ẹ̀yin mùsùlùmí ẹ dúró táwọn ìyàwó yín tí ṣòro bá ti dé ẹ má fi wọ́n lẹ̀ ẹ jẹ́ ká mọ̀ pé Ọlọ́run lọ́lọ́run ẹ̀yin obìnrin náà ẹ dúró ti Ọlọ́run tí ṣòro bá ti dé
ẹ mọ̀ pé kò sẹ́ni tó lè yanjú ìṣòro yín àfọlọ́run kò sí mírèkù kankan níbi kankan àtùpà tí ń tan náà wò yẹn òun náà ò rí di ara ẹ̀ kò rí di ara ẹ̀ bá àtùpà tí ń tan náà wo gbogbo nǹkan tí gbogbo sínú rẹ̀ òun náà ò rí di ara ẹ̀ tó fún díẹ̀ yìí ẹ̀yin mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin ẹ̀já dúró tọ́lọ̀ ẹ wo ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ẹni tí ò tiẹ̀ yẹ kó níṣòro kankan ànábì bí ọmọ méje ó sì fi ọwọ́ ara rẹ̀ gbé mẹ́fà sí ọlọ́run ti ń sọ fọ́ rẹ̀ mi ìyá Aisha radiyallahu anha ó ní odidi oṣù kan máa kọjá káàdé gbàtayọ náà odidi oṣù kan yí kọjá odidi ànábì ọlọ́run lágbára màlẹ́kọ̀ọ́ máa fún lóúnjẹ tọ́ọ̀ ní dáná. ebi ọjọ́ kan bẹ́ẹ̀ ni káyọ̀ ni kò torí kò sí gangan ṣébi ọjọ́ kan tí ìpa tó ti àkọ́dà ní mo kà díìsì kan Ànábì sallallahu alaihi wasallam Ànábì gbàlejò kan ó wá lọ bá àwọn ìyàwó ẹ̀ pé kí la ní tá a fẹ́ fi ṣàlejò àwọn ìyàwó ní kò sí nǹkan kan tá a ní àpò mi omi báwo àwọn ìyàwó kò sí nǹkan kan omi nì ọ̀dà Ànábì wa torí pé Ànábì wa mú arákùnrin náà tó jẹ́ àlejò Ànábì wa mú lọ sọ́dọ̀ àwọn àǹsọ̀ Ànábì wa ní ta lẹni tí ó gbàlejò òjíṣẹ́ Ọlọ́run ìkànnì àwọn àǹsọ̀rí wa náwó tó kẹsì lóṣù Ọlọ́run ẹ máa gbàlejò ẹ ìgbà tí tàbí yẹn tó wá délé only to discover pé òun náà ló ń jẹ ńlé ẹ ládàáwò ó wá bí ìyàwó rẹ̀ pé ìyàwó rẹ̀ wá sọ fún pé the only oúnjẹ tá a nílé òun ló ń jẹ oúnjẹ ọmọ wa oúnjẹ táwọn ọmọ wọn jọ tó bá rí bẹ́ẹ̀ lọ pẹ́ẹ́tà àwọn ọmọ yẹn kan sùn wọ́n wá da oúnjẹ yẹn fún àlejò yẹn nínú àdìsí yẹn wọ́n ní àwọn náà lọ fi nǹkan kan apọ̀ sódà àlejò kó má bàa mọ̀ pé àwọn ò jẹ nǹkan Ọlọ́run ti sọ àdìsí kò sí kalẹ̀ níjọ́ kejì pé ìrẹ Ànábì sọ fókùnrin yẹn pé n tó ṣe yẹn èmi Ọlọ́run mo yọ́nú sí. Allahu Akbar. èmi tókùnrin yẹn dánwò èmi Ọlọ́run mo yọ́nú sí. ṣé ìṣòro wo láti ní lójú ogun kan ìkan náà àwọn tàbí Ọlọ́run ròyìn wọn wà yóò ti rú náà ara anfusihim walau kana bihim khasasa Ọlọ́run ní wàhálà ń bẹ lára wọn ṣùgbọ́n tó bá tó lẹ́ni tó níṣòro wọn á tún pa tiwọn mọ́ra wọn ní jẹ́ oríṣòro tiwọn torí pé wọ́n believe nínú Ọlọ́run púpọ̀ jù ìgbàgbọ́ yẹn ni ò sí fáwọn amọ́lé ni la fi ń sá káàkiri nígbàgbọ́ kankan ẹni tí ń kírun ó kàn ń kí pé Ọlọ́run ní kó ń kí ẹni tí ń ṣe gbogbo nǹkan tá à ń ṣe ẹni tí ń ṣàdúrà gan ń ṣe pé ká má sọ pé mi ò ṣe ìgbàgbọ́ rẹ̀ ò rọ̀ mọ́ ní ti ń ṣe. ìgbàgbọ́ rẹ̀ bá rọ̀ mọ́ ní ti ń ṣe kò sí ní wàhálà abẹ́yẹ ó fẹ́ lọ fún ọmọ ìyá rẹ̀ kan lómi lójú ogun ẹ̀jẹ̀ ti gbò wọ́n tán ti wound bó ṣe dọ́dọ̀ ọmọ ìyá rẹ̀ tó fẹ́ fún lómi láì ẹnìkan bá pariwo ọmọ ìyá rẹ̀ wá ní dákun lọ bá ẹni tó pariwo yẹn bóyá ìnira rẹ̀ ju tèmi lọ Allahu Akbar ẹ dákun àbáfà yìí ṣó lè ṣe mí ṣó lè ṣe yìí. àwọn òṣèrú ẹ̀ mọ́ sí o àṣerú ẹ̀ o. nírú ìgbàgbọ́ bẹ́ẹ̀ ṣé nígbà tó tún wá dọ́dọ̀ ẹni ẹlẹ́ẹ̀kejì yẹn ẹnìkan tó pariwo ẹni yẹn tó sọ fún mi kó tètè lọ bẹ́ẹ̀ nìyẹn bóyá ìnira rẹ̀ ọ wá kà á bẹ̀ tó fi dórí ẹlẹ́ẹ̀keje ìgbà tó fi máa dórí ẹlẹ́ẹ̀keje ẹni yẹn ti kú bó ṣe wá ń padà lọ pé ẹwà ẹni tó wá torí ẹ̀gbọ́n mi wá ń gbọ́ ìgbà tó fi máa padà lọ sọ́dọ̀ ẹni yẹn ti kú ẹ wo ìgbàgbọ́ báwọn sàádé ti wà ní nì táwọn fi gbọ́dọ̀ wọn bá wọn pàdé torí pé wọ́n mọ̀ pé kò sí ń tá a mú wáyé kò sì sí ń tá a mú lọ kò sí ń tá a mú wáyé o kò sí ń tá a mú lọ káà mú nǹkan kan lọ ìgbà tá a wáyé kódà aṣọ tí wọ́n dàbò wá wọ́n kàn fi bàṣírí wa sínú sàárè ni wọ́n gbé wa kúrò ńbẹ̀ àfààníyá máa ń bè dúníyà ọ̀ṣàgọ́ọ̀lù kọ́dígọ́rọ̀ òòtú làlámẹ́l wà lámúyà zàlùtì gọ́fúlàtì àtàdánà mẹ́kọ́lájàl almautu yá ti bàtàtàn wàlkọ́bùrù tó dúkùl àmẹ́l isbir àlà àhàwálìyà lámàúta ìlà bẹ̀rẹ̀ àjàl lámàúta ìlà bẹ̀rẹ̀ àjàl la mauta illa bil ajal àfààníyá máa ń bí dúníyà ọ̀ṣàgọ́l gbòkèrè tí ayé ti kú àìrójú àìráàyè bá aláàjì kí ló dé àrímọ́jáde àìsà wàhálà ń kà pọ̀ lẹ́nu jọ́ mẹ́ta àṣẹ ìráàyè kí ló bá ẹwọ ọlọ́wọ́ ọmọ foríjì wọn ọjà sọ̀tòrí ayé kọ́dégọ́rọ̀ òòtú làlámẹ́l àfààní èrò rẹ tó gùn ni mo fẹ́ digbá mo fẹ́ dàgbà mo fẹ́ di gbogbo bàbá ìṣẹ́gun mo fẹ́ di ìkọ̀kọ́ ṣe house of rep náà màá wá lọ sí senate màá wá lọ sí gómìnà wà lámúyà àjà àti gọ́fúlà àti àfààní inú ìfọ́núfọ́ra ẹni wàá wà inú àìnílàákà yìí ló wà àtàdáná nínú ọ̀rọ̀ àjà kíkú òkè wá dé bá ọ
alimautu yati baghtatan ikú máa dé ni kì í notify èèyàn kó tó dé o wálé kọ́búrú kì í aláàtì èèyàn kì í aláàtì èèyàn bẹ́ẹ̀ ni bí ìjẹjọ tẹ aláàtì mi kì í aláàtì èèyàn yóò kàn déédéé dégúlẹ̀ náà ni wálé kọ́búrú zondoko àmẹ́l bẹ́ẹ̀ sì ni sàárè ó ní box tí ó kó gbogbo ṣe eré wa sínú àbáwá ni wàá ṣe sùúrù láàmà òta ńlá abẹ́lẹ́ àjà èèyàn ní kú àyàfi kásìkò rẹ̀ kó pé. so ìdí èyí ẹ̀yin ọmọ ìyá mi ẹ̀yin ọmọ ìyá mi nínú Islam ẹ má wá tí ò sọnù káàkiri tí wàhálà bá ti dé ẹ̀dọ́ tọ́lọ́run fasta'inu bis-sabri was-salat ẹ máa wá ràn lọ́wọ́ lọ sọ́dọ̀ Ọlọ́run àti pẹ̀lú sùúrù kẹ́ ẹ sì máa kírun ẹ̀rí àdéhùn tẹ́ ń ṣe ní gbogbo ìgbà ní about 17 times in a day iyyaka na'budu wa iyyaka nasta'in àti máa ń gbàgbé iyyaka na'budu wa iyyaka nasta'in ìwọ la máa sìn bàbá wa níṣòro ọ̀dọ̀ rẹ la máa wà wà á ti gbàgbé o a ti gbàgbé pé à ń ṣe májẹ̀mú pẹ̀lú Ọlọ́run bó wàá la ṣe fẹ́ sọ̀rọ̀ àlájà tí ó débi ṣọ́ọ̀ṣì tí ó wàá mú jáàbù rẹ̀ tí ó fi sínú kódà mo lọ ṣe wá sí ní ìwò lásìkò Ramadan àwọn ẹlẹ́yà ń sọ fún mi wípé kí n ṣe máa wá àti pé àwọn ẹlẹ́yà náà ti ń lọ sórí òkè lọ gbomi subhanallah àwọn bá ṣe ń sọ wọn kódà àwọn tó wá bá mi wọn tó bíi márùn pé kí n má gbàgbé kí n include ẹ pé àwọn ẹlẹ́yà ń lọ sórí òkè wọn lọ gbomi omi àdánwò olómi ìṣòro àwa ò ní bá wọn dé ibẹ̀ olómi ìṣòro ẹdún olókè ìṣòro àwa ò ní bá wọn dé ibẹ̀ olókè ìṣòro ẹjẹ́ àdúró tọ́lọ́ Ọlọ́run nìkan ló lè yanjú ọ̀rọ̀ wa Ọlọ́run ọba nìkan torí pé òun ló máa ń tó kọ́ lẹ̀ fún wa gbogbo ohun tá a bá ti kọ́ náà ká gbà bẹ́ẹ̀ ó yí Ọlọ́run ju bó ṣe yé wa lọ torí pé ẹlòmíì ń bẹ Ọlọ́run bá fún un lọ́rọ̀ ẹ̀sìn ó bọ́ ọ́lẹ̀ lọ́wọ́ ẹ̀ Ọlọ́run wà á mọ̀ pé ìjẹ́kọ̀kùnrin ìjẹ́kọ̀rọ̀ máa lo lifestyle ẹ̀ bó ṣe ń lò lọ. ẹ̀yin náà wo Afa Saheed ìgbà kan tẹ́ ẹ wà tí ò tí ì fi ìgbà tí ó tó yẹ pé big boy ni kò tí ì sọ ńlá tó báyìí nísìnyí ṣùgbọ́n pàtẹ́ dúró tọ́ náà ṣọ́bà náà ṣe fẹ́ fi wé tìgbà kan. ṣé mo tí ì lówó ṣe fẹ́ fi wé tìgbà bẹ́ẹ̀ ṣe mo tí ì lówó ṣé mo tí ì lówó kò tí ì dé ọlá náà fi gbọ́ pẹ̀lú ògbọ́n àpẹẹrẹ ni mo fi ṣe ṣùgbọ́n ìgbà náà ìsìn ti yàtọ̀ sígbà náà ìsìn yàtọ̀ sígbà náà lè fi compare bó ṣe rí nìyẹn béèyàn bá ti dúró tọ́lọ́run Ọlọ́run ó gbéyàn débi tí ń lọ dandan ni ìyẹn là ń ṣe kìlọ̀ fáwọn ọmọ ẹ̀yà ẹ̀dúró tọ́lọ́run Yorùbá bọ̀ wọ́n ní adúró tọ́lọ́run kì í jogún òfò ẹ tó bá ti dúró tọ́lọ́run kò ní jogún òfò yóò mọ gbogbo ohun tó bá ti fẹ́ náà lọ́lọ́run ó máa ṣe fún gbogbo tó bá ti gbà lérò ní ti dáadáa lọ́lọ́run ó máa ṣe fún so irúfẹ́ gbogbo tá a fẹ́ náà ni kí mọ́ni wá sì dùn mọ́ ní tá a bá ń ṣe kó má máa jẹ́ wípé ìgbàgbọ́ wa bí káòlì níbi ọ̀rọ̀ nìkan ni wàlẹ́ ìtàbílẹ̀ amẹ̀l kò ní jẹ́ bí ìṣesí torí pé nínú tó bá wa jẹ́ lé nínú yẹn tá a bá sọ pé à ń ṣe súnà àwọn àlì súnà wa irùngbà àti ṣòkòtò nìkan ni súnà gbogbo yòókù wọn ní ṣàdúrà wọn ní jí lóru kò ní sí nǹkan kan mọ́ ọjà ti dé ṣòkòtò tó ti fi irùngbà lẹ̀ ó ti di sún nínú. kó dẹ̀ fẹ́yàwó méjì mẹ́ta mẹ́rin. ti jẹ́ ẹsẹ̀ kó àfa mọ́sínà ọbẹ̀ ṣe mọ́sínà aṣòṣì máa mọ̀. ètò náà ni ẹja ṣe mọ́sínà. àfa fúlásà mo wà lọ́sọ̀ ẹ̀ fúlásà máa wò pé ìwọ. Ọlọ́run kó mọ̀ ṣe wà lọ́nà. àmín o. Ọlọ́run kó mọ̀ ṣe wà lọ́nà Ọlọ́run kó ṣe dáadáa fún wa. ìyẹn jẹ́ lórí ọ̀rọ̀ mírèkù eléyìí tí à ń bá lọ kí Ọlọ́run bá àlékí ọlá kó torí n tá a fẹ́ jẹ kó má jẹ́ àbá n tá a fẹ́ jẹ́jẹ́. àmín. n tá a fẹ́ jẹ ó pọ̀ ju n tá a fẹ́ jẹ lọ ká má ba n tá a fẹ́ jẹ́jẹ́ ju ti ẹ̀rìn pẹ̀lú n tá a fẹ́ jẹ kọ́lọ́run kó má sọ̀rọ̀ tiwa bẹ́ẹ̀ kọ́lọ́run ìgbogbo ìṣòro tí ó wà á gbẹ̀sìn lọ́wọ́ wa kọ́lọ́run má jẹ́ kí irú ìṣòro bẹ́ẹ̀ kó bá a torí pé kò sí ìṣòro tí kì í ju ìgbàgbọ́ èèyàn lọ kọ́mọ ó kú fún èèyàn ó ń ju ìgbàgbọ́ èèyàn lọ tó wọn lẹ́fẹ̀ẹ́ Yorùbá sọ pé ìṣòro tí ó bá ju ìgbàgbọ́ wa lọ ìgbàgbọ́ yẹn gan la fẹ́ yẹ̀ wò so ó ṣeé ṣe ó gbúdọ̀ jù lọ torí pé tí ò bá ti jù lọ àní lè fi wọ́n àfi kó jù lọ ṣùgbọ́n ìṣòro tí ó bẹ̀sìn lọ́wọ́ wa Ọlọ́run mọ́ gbé bá wa. àmín o.
lẹ́yìn o làdúrà tá a máa ṣe pé gbogbo ìṣòro tí ó wà á kọlù wa tí ó wà á gbẹ̀sìn lọ́wọ́ wa ọlọ́run mọ́ gbé bá wa ọlọ́lá haúlà wọlé àkówọ́ta ìlà bìlà pàṣálà. ẹ ṣé gan àfàwà Abdul Hakeem pẹ̀lú 1 hour plus tẹ́fi bá wa dálẹ̀ yìí ọlọ́njà sóríire torí gbogbo ẹ̀yin èèyàn nẹ́tíwọ́ọ̀kì ló ń fa o ó yẹ ká máa rí wọn ní o ìlú kí lórúkọ ìlú iná. Òṣogbo. ìlú tẹ wà ṣóòlù kí lórúkọ ibi tẹ wà yẹn gangan. Òṣogbo ni mo wà bẹ́ẹ̀ ni Òṣogbo. ṣé nẹ́tíwọ́ọ̀kì Òṣogbo ni ò dá ní àbí kí ló ń bọ̀. nẹ́tíwọ́ọ̀kì Òṣogbo ni o nẹ́tíwọ́ọ̀kì Òṣogbo ni. stéètì wo lẹ lè lọ ní next week tí a máa. kì í ṣàti lọ sí stéètì ní problem wọ́n lè di next week yẹn náà kí nẹ́tíwọ́ọ̀kì ti dà so màá kàn torí pé ti máa lọ sí Ondo state nísìnyí ibi tí máa ní mo gbéra láti Òṣogbo sì mo gbéra lọ sóńdò bọ́ nǹkan tí màá kàn ṣe ni pé màá ṣe survey àwọn èèyàn mi tó wà káàkiri kí n béèrè lọ́wọ́ then màá fi nǹkan tí màá kàn fi ṣe ni pé ẹ jẹ́ ká ṣe more video calls before time yẹn. nǹkan tá a ní jù láti ṣe nìyẹn a ní láti ṣe gan láti lè fi mọ location tó wà pa. So èmi náà wọ́n dẹ̀ tún wá fi lọ dáadáa láàrin ìlú àwọn tó máa ń. ṣe bá pé tó bá jẹ́ pé ẹ máa travel lọ sí ìlú míì ìfòkè máa mọ̀ yàn ń bẹ̀ á kírètì bó jẹ́ pé avenue tẹ máa wà bó dẹ̀ jó hòtẹ́ẹ̀lì àbí tí wọ́n máa ń sọ lóyìnbó ẹ̀sùn òyìnbó ẹ̀ fúnra yín ẹ máa lọ bẹ̀ ẹ̀yìn tó wà máa kọ́ sí wa ẹ jẹ́ ká mọ̀ ọlọ́wà mẹ́kẹ̀ẹ́ máa try ní next week yẹn náà máa irú mi tí mo kọ́kọ́ lọ ń jẹ́ ìjọba pé a rí fídíò kìíní yẹn a rí iṣẹ́ díẹ̀ kò bá kíyà ni. ògbà yín náà rí nàbó kò gbádùn. So ibẹ̀ yẹn tún wá bọ́ sí center àárín ìlú nìyẹn bọ̀ máa béèrè tó yẹ pé neighboring country neighboring state town náà ni tó ṣe dáadáa I will prefer going there. torí àwọn èèyàn fẹ́ rójú ẹni tó ń sọ̀rọ̀ tó bá pọ́n rójú ẹni tó ń sọ̀rọ̀ ni àwọn èèyàn máa pè wọlé pé àwọn fẹ́ rí ẹni tó ń bá wọn sọ̀rọ̀ n tó fà á nìyẹn o. Inshallah Ọlọ́run ṣe rọrùn. kọ́lọ̀ bá má ṣe ṣe rọrùn ẹ ṣe gan àfàwọ̀ Abdul Hakeem ó máa tún pè mí gan torí pé direct ni mò ń pè yìí ó dẹ̀ ń já owó mi gan. bẹ́ẹ̀ni ó ń já owó èmi náà mọ̀ Ọlọ́run bá. kò ṣe WhatsApp mo fi pè wọ́n o direct ó ń gbọ́ owó mi. èmi mọ̀ bẹ́ẹ̀ni èmi náà mọ̀ kọ́lọ́ bá sanwó kó san yín lẹ́sàn dáadáa kọ́lọ́ wọlá pé àwọn tó ń benefit wọ́n pọ̀ mẹ́ kọ́lọ́ bá dá padà lọ́nà lọ́pọ̀ kọ́lá níbi tẹ́ ẹ̀ lérò láhàólà wàlà quwwata illa billah. ẹ ṣe gan Sheikh Abdul Hakeem ọlọ́ba má ṣe àbáwá pọ́n yín lé tó bá di lọ́sẹ̀ tó ń bọ̀ ẹ tún máa kọ̀ntínú pẹ̀lú wa ẹ ṣe gan sà. ọ̀dà púpọ̀ lọ́wọ́ yín o ọlọ́ba jọ má ṣe àbáwá pọ́n yín lé ìdáwọ́lé yín kọ́lọ́njọ́ yọrí sí dáadáa màá tún padà kàn sí inshallah ẹ ṣé gan. Wa alaikum salaam tí a bẹ̀rẹ̀ kájọ. kò easy o nẹ́tíwọ́ọ̀kì wọn ò dá ní ìlú ọ̀dọ̀ wọn a kàn má lè jẹ́ ni pé àfẹ́ráyè gbọ́ n tó fẹ́ ṣàlàyé fún wa wọ́n dẹ̀ gbìyànjú fún wa rẹpẹtẹ ó kàn gbọ́n owó wa lọ ni ó gbọ́n owó mi lọ direct là ń lò WhatsApp ò lọ alo 1 hour bíi 1 hour 20 something minutes lórí bẹ́ẹ̀ ọlọ́run bàjọ́ má ṣe àbáwá pọ́n wọn lé èèyàn tó lè fàsìkò ẹ lẹ̀ fún wa lórí irú iṣẹ́ báyìí ọlọ́run bàjọ́ bá àdó onítọ̀hún náà nù ó ìdáwọ́lé wọn kọ́lọ́run jó yọrí sí dáadáa ọlọ́run èèyàn tó ń fàsìkò tiẹ̀ lẹ̀ fọlọ́run ọlọ́run náà ló máa ń san onítọ̀hún lẹ́san àwọn ẹlòmíín wà àsìkò tí ẹ kàn fi lẹ̀ fọlọ́run àwọn fi ń lọ wo bọ́ọ̀lù ni bọ́ọ̀lù Arsenal àti Chelsea àwọn tó ń win nìyẹn tó ń gbá líìgì àbíkẹ́lẹ́ máa ń pè òun làwọn èèyàn ń sáré ẹ̀ káàkiri ṣùgbọ́n èèyàn tó wá fásitì ẹ̀ lẹ́gbẹ́ àwọn fẹ́ fi ṣètò ọlọ́run o a pè wọ́n lẹ́gbẹ̀ẹ́ ìyàwó wọn pa Abdul Hakeem ọjọ́ ẹ má wo torí network tí ó gbádùn ẹ wá ṣe wáàsí fún wa wọ́n dẹ̀ fàsìkò wọn lẹ̀ láti wá ṣe fún wa ọlọ́run lọ́ba tó máa ń san irú ẹni bẹ́ẹ̀ lẹ́san bàbá wa ìmáàmù náà táwọn náà ṣe program fún wa láàárọ̀ yìí ọlọ́run bá wa san àwọn náà lẹ́san o ẹ̀san dáadáa tó bá dẹ̀ di ní alẹ́
ṣáwọn èèyàn fẹ́ pò wọlé ń sìn má pò wọlé ń sìn o balẹ̀ pò wọlé èmi á dẹ́ lóhùn ìlú òde lè ti ń pè bàbá wa Dr. Ulesan tó bá di ní alẹ́ ọ̀la àbí àárọ̀ ọ̀la ni Dr. Ulesan máa ṣe program pẹ̀lú wa pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run láàárọ̀ ọ̀la wọ́n máa ṣe program fún wa inshallah ní bóyá alágo 9 àárọ̀ pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run torí èmi mo ṣe wà yìí mi ò fi bẹ́ẹ̀ gẹ́tà ara mi mo fẹ́ sùn mi ìbá continue ẹja gbé kọlù iná ṣé onítọ̀ ń pè ní àbí ṣé wọ́n send message ní àbí òun ṣe èmi ò ń ṣe message dábẹ́ pé ó máa pè wọ́n sórí program gangan ni tó bá di lọ́la láṣẹ Ọlọ́run a máa continue pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run gbogbo ẹ̀yin tí ẹ pé ẹ̀ ń bá wa bá ètò yìí lọ gbogbo yín là ń kí o torí kò easy láti máa fàsìkò yìí kí ọ̀ máa fàsìkò ẹlẹ́fún tọ́lọ́hún kò easy o bí ó dẹ̀ ṣe easy yẹn náà báyẹn squeeze ara wa láti máa fi àsìkò ẹlẹ́fọ́ Ọlọ́hun inú Ọlọ́hun náà ń dùn láti lè fi gbọ́ títọ́ Ọlọ́hun ní èní mo ní mo fẹ́ ṣe fídíò short video kan fún obìnrin tí wọ́n gé orí ọmọ àtọkùnrin yẹn mi ò ráyè ṣe torí mo busy mo tún dé gan mo tún weak mo sáré sùn mo tún sáré lọ à ń sáré bóyá máa da torí a lè jókòó tá bá lọ jókòó àwọn àfẹ́ ẹlẹ́bọ wọn ní àfáà Saheed Shittu a ti sọ fún yín òun náà fẹ́ máa ó fẹ́ lu jìbìtì ní àmọ́ wọn dáadáa ọ̀pọ̀ gbogbo bó jẹ́ pé owó wa náà là ń ná wọ́n ń bú wa wọ́n yìí máa bú wa náà ni kò lè tẹ́ wọn lọ́rùn bára ṣe ń kọ́ wọn náà ní kára máa kọ́ wọn lọ àwọn ẹlẹ́bọ àfáà Ọlọ́run ọba jọ má ṣàìṣọ́ wa lọ́wọ́ wọn gbogbo aburú tán bá léwu kán máa rò gbogbo pílánì wọn tán pílánì Ọlọ́run lọ́ba tó máa ń dàlú ẹni tó bá ń ro aburú èèyàn ọlọ́ba dàlú wọn lára dàlú gbogbo ilé wọn tó bá ń ro aburú wa ọlọ́ba dà padà sọ́dọ̀ wọn tó ń ro aburú ra wọn gidi gan tínú wọn ò dẹ̀ dùn ta ló ń pè é. Hello, salaam alaikum wa rahmatullahi wa barakatuh. Hello, salaam alaikum. Wa alaikum salam. Ẹ kú sí náà. Àwa ni. Ọlọ́wọ́ gbọ́ lẹ́sìn o. Àmín ni Allah. Ọlọ́run ní dójú tì yín. Àmín sá o. Ọlọ́run pé méjì Ọlọ́run. Àmín o. Ọlọ́run ọba tí ó ní sánmọ̀ tó nílẹ̀ kò ní dójú tì yín lágbára Ọlọ́run kò sì ní jẹ́ kí apá ọ̀tá ká yín o. Àmín ni Allah. Ẹ dákun ní tọ́wá di ní last week àwọn Haji Abdul Hakeem. Kí wọ́n bá ní ṣàlàyé fún àwọn èèyàn kí ni wọ́n pè ní prophet gan. Ok. Torí pé tá a bá wò ní ọ̀pọ̀lọpọ̀ àwọn kiri yó prophet àtọkùnrin wọn àtobìnrin wọn. Wọ́n ti wò pé táwọn bá pe pásítọ̀ mọ́ra wọn kò dún dáadáa mọ́ táwọn kúkú di òjíṣẹ́ Ọlọ́run. Bẹ́ẹ̀ ni. Tọ́ bá ti kó lórí in the next 20 years nísìn God náà máa lò fúnra wọn. Wọ́n ti lo ẹ̀rọ pọ́pọ́ yẹn. Kódà in fact wọ́n kìíní yẹn kìíní yẹn mo ní pépà lọ́la mo ti ń kàwé ló Saudi Arabia tẹ́ bá wo nọ́mbà yẹn. Nọ́mbà Saudi bẹ́ẹ̀ ni. Mo ti ń kàwé bẹ́ẹ̀ mo tún fọkàn bá prógrámù náà lọ. Bẹ́ẹ̀ ni láṣẹ Ọlọ́run máa sọ fún ọ torí wọ́n ti upgrade kúrò ní pastor wọ́n ti kúrò ní evangelist wọ́n ti di prophet sí prophet Kasali àbí kí ló ń pe Kasali náà sùn prophet náà ni gbogbo wọn ti di prophet ẹni tó ń pọ̀fọ̀ náà tó ń pọ̀fọ̀ ọ̀fọ̀ gidi tó ń pa òyà aláya àyájọ́ prophet náà ni ó wá lè jẹ́ prophet ṣàìtọ́nu o prophet èṣù gbogbo wọn ti di prophet nsìn tó wá máa di in the next 20 years tó bá ti pẹ́ kí ló ń lo prophet fún àwa gangan lọ́lọ́run náà wọ́n á pẹ́ra ọlọ́run dánwò in the next 20 years pastor Nàìjíríà máa pẹ́ra lọ́lọ́run ẹ̀yẹ́ máa wò bọ̀ wọ́n á ná ọlọ́run làwọn confam kò rújú ẹ̀yẹ́ ti pẹ́ra prophet tí gbogbo wọn ti ń jàdù prophet gbogbo wọn ti jọ ń jàdù nsìn ẹ máa rí. ọlọ́run máa ṣe rọrùn máa sọ fún ọ kọ́ bá wa sọ ń pa tó ń pè ní kí tiẹ̀ náà ń pè prophet gan torí kò yá wọn gan tó ń lò kò dẹ̀ yá wọn tó ń tẹ̀lé wọn pé
pásítọ̀ wa náà máa ti pèrè prophet ẹ máa gbà wá tí pásítọ̀ bá ti pèrè prophet ó ti di kú di o nǹkan míì ló ń pèrè yẹn kọ́lọ́ọ̀bá má ṣe ṣàánú wa ẹ ṣé gan sà. ẹ ṣé gan. Ọlọ́run ní dáyé dóhùn. àmì o ẹ ṣé gan sà sàlámù àlékún sà. wàhálà sàlámù àtúndà. ọ̀rẹ́ sà. nígbà táwọn pásítọ̀ ti ń pèrè àwọn prophet tó bá máa di 20 years wọ́n ń sọ̀rọ̀ next 20 years wọ́n máa pastor ọlọ́fọ̀ prophet ọlọ́fọ̀ lẹ́yìn ọkọ̀ kò ṣe ní jẹ́ prophet ọlọ́fọ̀ ó máa di ọlọ́fọ̀ náà ni in the next 20 years àwọn pastor Nàìjíríà mo forecast tó máa ṣẹlẹ̀ 20 years ni o àwọn pastor Nàìjíríà máa pera wọn lọ́lọ́run wọ́n ti pera wọn prophet ń sìn tó bá máa di 20 years sígbà táwọn èèyàn máa wò pé kí là ń pera wa ní prophet fún ẹjẹ pera wa lọ́lọ́run táwọn fẹ́ẹ́ dì wá mú kí ló fẹ́ ṣe gúrú mara jò pẹ́ lọ́lọ́run Nàìjíríà nígbà tó pẹ́ lọ́lọ́run ta ló dì í mú pé oníwọ̀ Ọlọ́run kò sí tó lè pe rẹ̀ gbà tó òfin kò sófin tó mú ẹ pé ò lè pa tí èèyàn bá dìde nínú wọn lẹ́nu ní kó ní Ọlọ́run lòun ẹbọ̀dì wọn wẹ́ wàhálà àti ẹni yẹn kò sófin tó mú pé kó má sọ bẹ́ẹ̀ kò sófin tó ní kó má sọ wàhálà àti ẹni yẹn ṣáà ti má pa wá ṣèbí òun pẹ́ má ní o má pààyàn wàá kò jẹ́ pé ẹ̀yin tẹ̀ ń lọ ṣọ́ọ̀ṣì ẹ̀ kọ́ ní pọ́lọ́pàá gbẹ́jọ́ kan pé ó náà fẹ́ pa president pé èmi Ọlọ́run ẹ tó o bá stọ́ọ̀pù tó ṣe máa pa ẹ́ wọ́n á ní ẹ lọ gbé president máa ọ́dà pé kọ́ lọ gbé Ọlọ́run kọ́ lọ tì mọ́lé wọ́n á jù sínú túbú ọmọ àlè tó bá pẹ́ ẹ̀yin pé ayé lọ́lọ́run kẹrí ẹ máa ṣe sọ pásítọ̀ bá ti pẹ́ ẹ̀ lọ́lọ́run báyìí ó máa ṣe sọ báyìí ọlọ́pàá president máa gbèjù sẹ́wọ̀n ni á gbèjù sẹ́wọ̀n ìwọ tó pẹ́ ẹ̀ lọ́lọ́run yẹn á wá lọ jẹ́ ọ̀kálá president tó máa dájú á gbèjù sẹ́wọ̀n straight ni kò ní filẹ̀ ẹ máa wá aṣọ ọtí ẹ tó máa bẹ́ẹ̀lì ẹ máa wé tó máa bẹ́ẹ̀lì Ọlọ́run inú sẹ́ẹ̀lì tó bá tì mọ́lé tán tó bá gbọ́ Ọlọ́run yín jù sínú sẹ́ẹ̀lì ẹ̀yin Christian mo sọ o torí pé ẹ ti rí pé wọ́n ti pe pastor in prophet tó bá yẹ wọ́n máa pera wọn lọ́lọ́run tó bá yẹ ti pera lọ́lọ́run ó máa ṣì sọ president máa gbèjù sẹ́wọ̀n ni ẹ rí tó bá yẹ gbèjù sẹ́wọ̀n ẹ máa lọ wá ẹni tó máa bá yín bẹ́ẹ̀lì Ọlọ́run inú ẹ̀wọ̀n Ọlọ́run tí ẹ kó máa gbàdúrà fáwọn èèyàn gbogbo Ọlọ́run ṣàánú wa má jà kó sọ́wọ́ àwọn èèyàn rọ́dọ̀rọ̀dọ̀ má ṣì wà lọ́nà Ọlọ́run ìdáwọ́lé wa kọ́lọ́njọ́ má ṣe àjọyọrí sí dáadáa tó bá di láàárọ̀ la bàbá wa ó lẹ́sàn-án wọ́n máa ṣe program fún wa ní àárọ̀ tó bá dẹ̀ di alẹ́ ọ̀la sọ gbangba káyé gbọ́ pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run à ń gbé ọ̀rọ̀ àwọn àfáà wa à ń gbé bọ̀ àní bẹ fún yín ìkànnì àwọn àfáà wa ọ̀rọ̀ tá ti ń tẹnu mọ́ ti pẹ́ táwọn èèyàn dẹ̀ ti ń pariwo pé má sọ á ti síta lọ́la a ti ń sọ o ṣùgbọ́n a ti gbé fídíò ẹ̀ jáde báyìí gbogbo èèyàn rí àfi pé ó dà pa ti gbé jáde tipẹ́tipẹ́ but àwọn kan sọ pé rọ́ọ̀là ń pa a máa gbé jáde ìkànnì àwọn àfáà wa tó ń sọ̀sọ̀kúsọ̀ ọlọ́ọ̀bà má ṣe ìṣerọ̀rùn fún gbogbo wa ìdáwọ́lé gbogbo akọ́lọ́njọ́ má ṣe àjọyọrí sí dáadáa tó bá di lọ́la torí pé lálẹ́ yìí mo ná kìdí ọ̀run kún mi jáde mo ṣiṣẹ́ wàhálà lẹ́nu ìdáwọ́lé gbogbo akọ́lọ́njọ́ yọrí sí dáadáa tó bá di lálẹ́ ọ̀la a máa continue pẹ̀lú àṣẹ Ọlọ́run ọba jọ má jà pòfo má jà ròfo má jà kọ́rọ̀ gbogbo agúnlẹ̀ síbi tí ó fún ọlọ́njọ́ má ṣe àjà máa ta o gbogbo ẹ̀yin tẹ́ ń ta ọjà ọlọ́njẹ́ máa ta gbogbo ẹ̀yin tẹ́ pẹ́ ẹ̀ ń wáṣẹ́ ọlọ́njọ́ má ṣe àìfún yín níṣẹ́ alálùbáríkà má sọ yín dẹrú iṣẹ́ Ọlọ́run má sọ yín dẹrú iṣẹ́ o pé máa wáṣẹ́ káàkiri ẹlòmíín wà lóyìnbó yìí ó ń wá bóyá máa rí ìwé ni torí ọ̀rọ̀ ìwé yìí ó ti ẹ̀ di nǹkan táwọn èèyàn máa ń tẹnu mọ́ àbáṣá yìí ẹjọ́ fún aládùúà àní ẹ lọ́ máa ṣàdúà àní ẹjọ́ tún fún aládùúà ẹ máa fẹ́ lómi ládùúà á tún ní pé ṣé ẹ tún fún wa míìsì kí ló wọ́n á fún ẹlẹ́yọ̀ kan á tún ní kò tó kọ́ ṣáà fún ẹ míìsì kí ló dé torí ayé yìí náà Ọlọ́run jọ má ṣàfún àwọn èèyàn ní tó ń fẹ́ Ọlọ́run
wọ́n ṣáà fún wọn o wọ́n ṣáà fún wọn gbogbo àwọn tó wáwé ìgbélú Ọlọ́run jọ̀ọ́ má ṣàyọ̀ǹda ìwé ìgbélú fún wọn má bínú sí wọn ẹni tó wọkọ̀ Ọlọ́run jọ̀ọ́ ìwọ Ọlọ́run bá fún ọlọ́kọ̀ alálùbáríkà má fi bọ́ksà má fi ṣàdánwò fáwọn àbúrò wa àwọn ọmọ wa àwọn àǹtí wa Ọlọ́run má fi bọ́ksà ṣàdánwò fún wọn jẹ́ pé wọ́n máa ń ojú àwọn sísítà wa wú Ọlọ́run jọ̀ọ́ má fi ṣàdánwò fún wọn o àwọn ọkọ náà tọ́dẹ̀ wáyàwó má fún wọn níyàwó pa mí kú o Ọlọ́run jọ̀ọ́ má fún wọn níyàwó pa mí kú àwọn obìnrin burúkú ọmọ kòríkòkò jẹ́ pé ó fẹ́ràn agbo lórin ọkọ àmàlùwọ̀n ò nífẹ̀ẹ́ sórí ìyàwó àmà fi wà sọ́yìn dé sí kọ́kọ́ bá fẹ́ wọlé sáré pa àǹjọ̀ ló ti sá pamọ́ sínú ilé èṣù ìmọ́lẹ̀ àtòkùnkùn jọ ń gbé pọ̀ Ọlọ́run jọ̀ọ́ o má fi rẹ̀ ṣàdánwò fẹ́yìn bọ̀dá wa ẹ̀yin àbúrò wa ẹ̀yin ọmọ wa tẹ́ wáyàwó Ọlọ́run jọ̀ọ́ má fi ṣàdánwò fún yín o Ọlọ́run jọ̀ọ́ o ṣíjú àánú ẹ̀ wo gbogbo wa o ìdáwọ́lé wa Ọlọ́run jọ̀ọ́ má ṣàìjọ́ máa yọrí sí dáadáa Ọlọ́run jọ̀ọ́ má jà pòfo má jà ròfo gbogbo ẹ̀yin tẹ́ ń wáwé o mo ṣàdúrà Ọlọ́run jọ̀ọ́ má ṣàìyọ̀ǹdẹ̀ fún yín o ìwé alálùbáríkà ní kọ́lọ́n bá má ṣàì fún yín o má fún yín níwèé ìwé ìdààmú o wọ́n máa gbéwèé lẹ́lòmíì lọ́wọ́ àgbà ó ti gbàwé báyìí gbogbo ọ̀rọ̀ a máa yíwọ́ Ọlọ́run ọba jọ̀ọ́ má jẹ́ kọ́rọ̀ ẹnì kankan wá rí bẹ́ẹ̀ o ọlá yìí títóbi Ọlọ́run ọlá àánú wọ́n lọ àlùbáríkà subhana rabbika rabbil insati amma yasifun wasalamun alal mursalin walhamdulillahi rabbil alamin fasalam alaikum wa rahmatullahi wa barakatuh. Ájìmọ̀rú mo gbọ́ pé olùtọ́sẹ̀ mẹ́ta nílùú Saudi lọ́rọ̀ fọ́ṣọ kọjá yìí. nígbà tí mi ò gbẹ́ni dání owó làbúrò lọ́sùn sọ́hùn àti pé lè ṣe ájìmọ̀sùrù ni mo tẹ̀lé lọ sí ìrìnàjò ájì mi. ọ̀sẹ̀ mẹ́ta fún ṣe hajj ṣíṣe ẹ̀yìn pé sá. ó pe otun lé torí pé ọjọ́ márùn-ún péré ni ṣe hajj èyí tó kù ziyara la fi ṣe gbogbo tí Kùránì àti àdìsá nàbùwà Muhammad sallallahu alayhi wa sallam mẹ́nu bà lágbìyànjú torí hajj pẹ̀lú sunna ló jẹ́ Amir Kọ̀bọ́rọ̀dín Àjàlá lógún ibùgbé tó dára ìtọ́jú tó péye wá sí àtìgbàdégbà látẹnu àwọn afáà tó dáńtọ́ wò ó kò sáyé àǹkà tí kè fọlọ́ngbò nílé ṣe ájìmọ̀sùrù ṣe hajj pẹ̀lú súnà ni. nígbà wo ni fọ́ọ̀mù gbígbà máa bẹ̀rẹ̀. fọ́ọ̀mù wọn ti wà ń tà kẹ̀tíkẹ̀tí làwọn èèyàn ń gbà 14 November sí 27 November ní umrah oṣù Rabiul Awwal tá a gbéra umrah oṣù Ramadan ní 21st May sí June 4 2019 ọjọ́ kìíní oṣù kẹjọ sí ọjọ́ kejìdínlógún oṣù kẹjọ ọdún 2019 ìrìnàjò hajj ọ̀tẹ̀ yìí máa wáyé 24 Tokunbo Street Lagos Island làwọn èèyàn ti ń gba fọ́ọ̀mù fún àlàyé ẹ pé 08023364653 tàbí 09095604931 ájìmọ̀sùrù ẹni tó mọ̀nà ló yẹ ká tẹ̀lé.